Morning, sir. Morning. Alpha, mo lè bá ṣe dé. Àti fẹ́ ṣetán, sir. Ẹ ti fẹ́ ṣetán. Okay. Ṣé ti check gbogbo àwọn ammunitions? Yes, sir. Okay. So, ìwọ ló máa kó àwọn new recruits lọ fún training exercise. Thank you, sir. So, as it is, you are the best guy I have around. Thank you, sir. Iṣẹ́ tèmi lọ́rùn, and I have confidence in you. Oh, disappointing me. Not disappointing me. Anyway, you package the project in law and send the second quarter. Okay, sir. Come back to release funds, then we're good to go. Okay, sir. Ojú mi ojú ẹ o. You are dismissed. You can go. Thank you, sir. Gíláàsì tí mo ní kí wọ́n rọ̀ kí n tó jáde. Mo kọ́ lójú wa mẹ́rin. Gbogbo ẹ̀ náà mo ti ṣe jẹ́ kó Kunle. Ẹ máa fi sọ. Kí ló tún ṣẹlẹ̀ láìpẹ́? Ṣé mo ti wà? Fún mi àǹtí Rónì. Oh, here you are. Hey, baby. Hello, darling. Hi, man. You good? I'm good. Báwo ni iṣẹ́ lẹ́yìn? Yeah, it wasn't bad. Let's go. Okay. Bẹ́lẹ̀? You seems busy. Yeah. Wo mi parí iṣẹ́ yìí ní office. So mo ní kí n gbé wálé kí n tidy it up because mo ní session in court lọ́la. And I have to tidy up. Argument mi ni mo try láti clean up. We've discussed this on many occasions. Don't bring office matter into this house. In this house, your concentration, 100% concentration should be on me. Look after me. Take care of me. Huh? I know. Just give me 2 hours. Mo ti fẹ́ ṣe 2 hours. 2 hours. Má ṣe tán sí wo mo ti débi witnesses. Shortly. I'll soon be done. Okay? Woody crown feet. Thank you. Let him wear it. You claim to love me, but you can never, never, never treat me right. Ìfẹ́ tí mo ní sí ẹ ló ń pa mí bí ọtí. Ọ̀rọ̀ ìfẹ́ láyé láyé bí àdánwò ní. The one from Castina and the one from Iperu. You just go check and get back to me. Ó ṣàní gbọ́mi sí mi lára gbé síbẹ̀. You're so clumsy. Clumsy ni náà ni. Dayo mi. No, that's okay, my answer. You can go. I'm sorry. We'll model everything together. Ẹni tá a dé bá tọ́ sí ló yẹ ká dé fún. Kò sẹ́ni tí kò mọ̀ bọ́ba kì í torí. Can you look at me for once? See now, you love sitting ọbẹ̀ yìí. You? Now. No, kò possible. Ó dẹ̀ ní kò possible, ṣé o gbọ́ rẹ̀ nígbà tí mo ṣe ni?
Tell us your babe. Muji. Muji is your babe. Why you giving your responsibility to Muji? Why? Baby, you know I don't do this. You are tasking a bit for me, you know. I have to draw Mabino. Muji! Muji! Ogamio, it's get on. Ṣó ṣe irú sínú ọbẹ̀ tó ṣe? Ilé ọ̀rọ̀ ni mo fi irú sí. Ilé what? Ilé ọ̀rọ̀. Ó ṣe irú sínú ọbẹ̀ fún mi láti ọjọ́ tó ti dé nulẹ̀ yìí. Ṣé orí traces irú nulẹ̀ mi rí? My bad. Ọ̀rọ̀ dókítà ni mo dé tẹ̀lé o. Wọ́n irú dá lára àti wípé mi fẹ́ kí ojú ọ̀gá rẹ̀ lédè òun mo sì mi fi irú sí. Is it joking now or something? I'm sorry. It will not happen again. Muji, palẹ̀mọ́ gbogbo nonsense tó ṣe. Even pot tó fi ṣe, kó gbogbo ẹ̀ lọ síta. I don't want to see a trace of irú nínú ilé mi. Ó yá pack gbogbo rubbish tó gbé wá síbí. Ìbá mi manage rẹ̀. So ti bọ́ ìbá mi manage. Ìwọ in the wo. Muji, are you crazy? Ṣé kí mi lọ jẹ́ nígbà náà? Kí mi lọ jẹ́, ẹ gbọ́dọ̀ wé sí o. Páàkì gbogbo kíní tó wà bí kúrò. Ìdẹ̀ bá mi manage rẹ̀. Ó bá di ọ̀la. Muji, The other city for me. Ṣọ́rọ̀ ẹ̀ sí mi ni. Ó dẹ̀ dùn ọ̀gá Ọlọ́run. Ṣó máa kọ́ ọ́ bọ̀ mi lójú ni? Ṣorí pa ẹlẹ́tẹ̀ yẹn. Ó dìgbà tó bá ṣàṣetẹ́. Ọ̀gá ìgbóhùn rẹ̀ kò sí. Ọlọ́run ó dùn Ọlọ́run là ń gbọ́. Èsì wàhálà. Mi lọ jẹ́. I'm sorry, sir. Do you know you caused all this? Why you ridiculing me? Why you disrespecting me? Because this is disrespectful. I'm sorry. When you leave your responsibility for this riffraff, then you your former order. It's a court case, you know, and all look because you know, but she's smaller. Yeah. What am I going to eat now? I'm hungry. Lè jẹ nǹkan tó heavy mọ́ lálẹ́. Why? Èmi mo ní inú mi. If ẹ̀bà àti ẹ̀fọ́ rírò ni mo ti program pé máa jẹ ó lè imagine bí mo ṣe mo tọ́ lẹ́nu kí tó dé báyìí kó tó wá post disappointment fún mi. Baby, má worry. I'll make sure I do this for you the moment I get back tomorrow. So I will not eat it tomorrow. No, mo ṣe máa ní òní jẹun. Màá ṣe custard fún ẹ sìn pẹ̀lú chicken nuggets so you can just. Èmi jẹ́ kòkó ni èmi custard láago 9 àbọ̀. Ṣé kí lè fi yẹn tọ̀ kí lè fi mú tó kí má ráyè sùn kí má dìde tọ̀ all the time. Please, just manage that for tonight, please. Muji! Can you stop calling me? Get away! Malo. Mo gbọ́ kí n sọ custard. Ṣé custard ni cake sọ ni àbí kéèkì? Torí mo mọ bọ́gà ṣe fẹ́ sí. Ṣé kòkì? Kéèkì o máa fi milk sí. Má fi sí o, kò gbé wá bẹ́ẹ̀. Ẹni fẹ́ mu máa fi milk sí. Kò dẹ̀ ṣe chicken nuggets náà sí. Kò gbé gbígbóná wò kò tó méjì tó sàn ẹni tó bá mọ̀ yìí Kí ló kọ́ dùn kẹfì kan àkọ́kọ́ yẹn lò. Ẹni tó bá mọ̀ yìí ló yẹ ká ta fún. Ẹni tá dé bá tọ́ sí. Ẹ káàbọ̀ mọ́. Ló yẹ ká dé fún. Èmi ni mo pè yín lórí fóònù lánàá. Oh, please sit. Rama. Yes, ma. Ẹlẹ́fẹ́ wá rí mi. Mo tí mo pè yín lórí fóònù tẹ́ni kí wọ́n rí yín lọ́fíìsì. Yeah. Kí ló ṣe yín ṣe l'accident ni? Mi ní accident o. Ọkọ mi ló lù mí báyìí. You mean your husband did this to you? Bẹ́ẹ̀ ni màá ló lù mí báyìí. Wow. Ṣé àwọn kan báyìí ṣì ń ṣẹlẹ̀? Kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ o. Ó ti nà mí rí tí mo dákú for good 6 hours. Jesus is Lord. My God, I'm so sorry. Yes, ma'am. A máa kọ́ ọkọ yín yẹn lọ́gbọ́n. Máa jẹ́ kó mọ̀ pé you have a competent and qualified lawyer. Who does this? How can a man beat a woman like this? Ẹ wo, nínú yẹn ti pọ̀ jù bí mo yẹn ń bá yín sọ̀rọ̀ yìí gan. Gbogbo orí mi báyìí ló ń gbóná. Orí yín máa gbóná. Láì ṣe igi ló ń nà báyìí tẹ́wá ní orí yín ò ní gbóná. At least you have a good reason to leave this thing you call a marriage. This is not a marriage. Rárá o, mo kàn fẹ́ kẹ́ bá mi halẹ̀ mọ́ ni o.
kó lè mọ̀ pé mi náà léèyàn bọ́ mi lè fi ọkọ mi sílẹ̀ o. Ẹ jọ̀ọ́ madam, ẹni ẹ fẹ́ kí èmi bá yín halẹ̀ mọ́kọ yín. Bẹ́ẹ̀ni. Tó náà ní blue black báyìí. Bẹ́ẹ̀ni. Kíkọ halẹ̀ mọ́. Ẹ̀kan bá mi halẹ̀ mọ́. Mi lè fi ọkọ mi lẹ̀. Ẹ mí pé èèyàn tó ṣe yín báyìí, you still want to continue in the marriage? Tí mo bá fi ilẹ̀ kò sẹ́ni tí wọ́n bá mi gbọ́ bùkátà mi o. A man beats you like this, ẹ wá ní kí bá yín halẹ̀ mọ́. Who does that? Ó dáa, bàtẹ́ nípa ẹ̀ lè fi ọkọ yín sílẹ̀. Ṣé ẹ ní family ni? Ṣé ẹ ní iṣẹ́ lọ́wọ́ ni? Family. Iṣẹ́, mo ń tajà. Mo manage. Tẹ́ bá ń tajà, at least you have something to take care of yourself and your children. Ẹ wo, ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín. Ṣé rí ẹ̀tọ́ yín làwa fẹ́ bá yín jà fún? Ẹ kàn wò ó pé ẹ̀ṣẹ̀ tí ọkọ yín fún yín tó bá yín lẹ́kẹ̀ẹ́ pé ojú yín ló bà tó wá fọ́ ojú yín dànù. Ṣé mo pẹ́ ti dán lójú kan nìyẹn? Ẹ lójú méjì ẹ lẹ́ẹ̀ struggle, ẹ ń tajà. Tí ó bá wá ku ojú kan ẹjọ́ kí lẹ fẹ́ ṣe? Ṣé kò bẹ́tà fún yín kẹ́ dá wà ju kẹ́ dó lójú kan ni? Ẹ máa bá mi wá nǹkan ṣe sí ni o. Mi lè fọkọ mi sílẹ̀, kò sẹ́ni tí wọ́n bá mi tọ́jú ọmọ. Ẹ bá mi wá nǹkan ṣe sí ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹjọ́ mà. Ẹ bá mi kọ́ lọ́gbọ́n, ẹ bá mi halẹ̀ mọ́. Okay. It's all right. Ẹ ṣé mà. Ẹ jẹ́ no, ẹ ti dé. Ẹ ṣé mà. Ṣé ti lọ sí hospital? Mo ti lọ. It's okay. All right. So money kó gba gbogbo details yín and everything. So we'll take it off from there. Ẹ ṣé mà. Ẹ ṣé. Kẹ́ bá mi halẹ̀ mọ́ dáadáa. Kó má nà mí mọ́. Torí kò síbi tí mo fẹ́ sílẹ̀ lọ. Ibi pátá yẹn máa pọ̀ jù fún mi. Ẹ ṣé mà. Ẹ pẹ̀lẹ́. Ẹni tá a dé bá tọ́ sí ló yẹ ká dé fún. Ẹni tó bá mọyì wúrà ló yẹ ká tà fún. Ẹni tá a dé bá tọ́ sí. Ṣé mo fẹ́ pàkíyèsí sáwọn kankan? Bóyá èmi ni mò ń rò ní o, àbí mò ń misunderstand ẹ. But this is the fact that you are avoiding me. You are no longer the girl, you are married. This is not the woman I'm married to. Kí ló ń ṣẹlẹ̀ Jíráyọ̀? Bayo, please. Would you please just go straight to the point? Stop beating around the bush. You don't care about my feeling anymore. You don't. My well-being is no longer your priority. Bayo. What else would you have me do? Ṣé Muji ò sí inú ilé yìí ni tó ń ṣe gbogbo nǹkan fún ẹ ni? If you don't want Muji anymore, tell me. Man lay low and I will get someone you are comfortable with. Can you hear yourself talk? Ṣé Muji náà ni màá ní kó mẹ́yìn lẹ́tọ̀ padà lẹ́? Àbúrò ni màá kà láṣọ sókè. Why are you doing this? Why are you behaving this way? Bayo, I sincerely do not know what you want me to do. I want you to love me. Am I not loving you? No. Bayo, ṣe bí mi àti ẹ lájọ jókòó ń bí báyìí tájọ ń wo television. Ìyá jọ ń wo TV ní bọ́kàn jókòó lé téńté bí nǹkan tó gbé sórí èṣù. Okay, fine. Enough, Bayo. If you don't want me to sit in this living room, màá kúrò ńbí. Àbí kí la gbé kí lo jù? Èmi àti ẹ jókòó síbí báyìí, à ń wo television bí ọkọ àti ìyàwó. Okay, mo wà engrossed nínú nǹkan tí mo wò. Ó dẹ̀ ti, you always find a fault. Kí ló dé, kí ni mo ṣe fún ẹ? Ó ní mi ò ṣe oúnjẹ tó, mi ò ṣe gbá tó. Mo bẹ́ẹ̀ wá ẹni tó máa ṣe gbogbo nǹkan yẹn fún ẹ. Ó tún ní kòtò náà ni, ṣé kí n bẹ́ orí mi sílẹ̀ fún ẹ ni? You know what? I've had it. Stay in here, watch your TV, stay in your living room alone. Èmi jókòó bí nǹkan tó lé téńté sórí èjì. Ẹwà èdè lásán ni Jíráyọ̀. No. Embrace ẹwà èdè. Sẹ́ni tí kò mọ̀. Ẹwà èdè Yorùbá àkàwé ọ̀rọ̀ ni. Bọ́ba kì í ṣorí. Kí ló ṣe mọ́ bẹ̀rẹ̀ báyìí? Ṣé bí iyì lásán. Ọlọ́run kò wá. Lọ́ba forí bí Mo ń ṣe tiẹ̀, asán náà ń ṣe tiẹ̀. Ẹni tó tara ilé ẹ̀ lọ́pọ̀ kò lè ríra bọ́dọ̀ wọ́n. Ó gèsì.
Nsobudi o. Obuyu. Okay, my wife. Why you see money wey you take buy food wey dey chop? This food. Iṣẹ́ Olúwa ni kò sí. Abeg, I no tell you say make you sing. Okay. No be yesterday you still dey tell me say no money for your hand. Why you can't see money take buy food? Thank you. Yesterday, I tell you say. Say wetin? I no get money for hand, but today I still food chop. Ọ̀rọ̀ mi tọ́pẹ́. As I wake, mo rò lọ sọ́tún, mo rò lọ sósì. I can't go Yasule for that Napep junction. I go there. Mo bá wọn sọ̀rọ̀. Wọ́n sì gbọ́ sí lẹ́nu. As Cooper, I say make she give me food. Make my belly feel strong. Say if I chop finish, I go kiri o. And for evening, tí n bá dé, I sì fún wọn lówó. As you can't go Yasule shop, go collect this food. You where you know say you be lazy man, you no get work. How you go take pay her money? Okay, see why they downgrade me now? Any small thing I no get work. No be agumo be this. As you come dey carry the agumo all around, how much you don bring all this house? Okay, see, aláìmoore èèyàn ni o. Bẹ́ẹ̀ni, aláìmoore èèyàn ni o. Why they talk like this? You won't believe in hustle me. If I come back, I go give her money. You see money pay. You no see money. It be like your name, you take collect the food. You go pay am. No be only you go chop the food, na two of us go chop am together. Okay, because you no fit leave me for this house. Me hunger dey kill me. Make you come dey chop. Okay, Chi. Na two of us go chop it. Bring. Okay, Chi. Aremu. Okay, Chi. Bring am, make you chop am together. Take your hand. Àmọ́ o lè jẹ ẹran. Ẹran yóyàn. If you put your hand for, I go put pepper for your eye. You reach like that. You pass so. Ó dà fún lẹ́ran. Aremu, carry your market. Go find money come. Bro. Yes, mélòó. Àrẹ̀mú ológun jẹ̀dí ti dé o. Àrẹ̀mú ológun jẹ̀dí ti dé o. Inú rúru, ẹ̀yìn dúdú, ságun, ọ̀pẹ́ ẹ̀yìn tó ń dùn yín, ẹ bọ́ síta, ẹ má tijú. Àrẹ̀mú ológun jẹ̀dí ti dé o. Nǹkan ọmọkùnrin tí ò le dáadáa, inú rúru, ẹ̀yìn dúdú, nǹkan ọmọkùnrin tí ò le kó lè pẹ́ lórí ẹ̀. Àrẹ̀mú ológun jẹ̀dí ti dé o. Yes, mélòó, ẹ má fìtìjú kárùn. Àrẹ̀mú ológun jẹ̀dí ti dé o. Kí ló dé? Láìsí dẹ́sàtì. Àti àárín inú oòrùn látàárọ̀ àti ẹ̀rẹ́ ni pé wá pé kí là ń ta pẹ́tì ẹ̀ náà bẹ́ẹ̀ lè ragun ẹ̀ sì pé wá. Ìsì tí ìṣẹ́wọ́. Inú rúru. Pẹ̀lú Bọ́bì. Èmi fẹ́ bá wọn pò ní èmi ò ráyè rere. Tó máa ṣe kàkúrú yàtọ̀ ṣàlì tó ní kí n mélòó. Wá ṣe é bó ẹ máa lọ náà nìyẹn ṣá. Àwọn òràṣọ ìpẹ́tẹ̀dùgbà, àwọn ọmọ àdúgbò. Ẹ má bínú ẹ̀yin bọ́dà mi ọmọ àdúgbò. Àdúgbò kò ní bàjẹ́. Àbá ni wọ́n ń pè ní Àrẹ̀mú Abámisùn. Ẹ̀gbọ́n pàwárí. Ṣé rí orúnkún tí bá ń dun ni? Ẹ̀yìn dúdùn, aromọléegun, ọ̀pẹ́yìn kó máa sán ni. Alẹ́ tó dájú, afàtọ̀. Ṣé rí bẹ́ẹ̀ ṣe wà lọ́mọkùnrin yìí? Bẹ́ẹ̀ bá lè ṣe dáadáa tó. Nǹkan burúkú ni. Káwọn ìyàwó yín kọ́ máa wọ́ọ̀sì yín, kọ́ máa fi yín páńpẹ́ ẹ lè pẹ́ lórí rẹ̀ o. Kódà ẹ jẹ́wọ́ bó ṣe ń ṣe yín ká lè fún yín lógún. Aláyé odò ń bọ̀ aláyé odò. Nígbà tí orí wa dáa jókòó sí wàá gbé láìfù wa là ń rò. Láìfù yín náà. Ok, nígbà táwa ń ro láìfù wa tí ó wá ń bá wa sọ̀rọ̀ obìnrin, are you mad or something? Iye gangan ni. Bẹ́ẹ̀ni wẹ́rẹ́ o fẹ́ ṣòfò ṣá, ayé ẹ fẹ́ bàjẹ́ ṣá. Ṣé torí Túndé youngest ní fún ẹ chance láti sọ̀rọ̀? O wá rò pé bóyá o lè máa enter wá ní à. Má dá ẹ slap and cry sí. Ṣe rí àní iṣẹ́ èṣù.
èṣù lágbára kò ní gbàlà ni ẹ ṣe sùúrù ẹ ṣe rí nǹkan tó máa ṣe yín láǹfààní mo gbé wá ẹ̀yẹn jẹ́ fún yín mẹ́ta kẹ́ ẹ gbé lura bí ò bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá rí mi ládùúgbò kẹ́ ẹ pa mí. Kó mẹ́ta yẹn lẹ̀ kó mẹ́ta yẹn lẹ̀ kó mẹ́ta yẹn lẹ̀ o ti fẹ́ ṣọjà ló fóònù ó yá gbà báyìí. Gbà báyìí ayé fẹ́ bàjẹ́ ṣá ìwọ ló fún bọ́bọ́ ìta sí tẹ́mi láyé wèrè ṣá. O mọ̀ rí ẹjọ́ tó ń bá rò ló fà náà. Ara pa ẹ̀ ní. Báyìí gan ni ó ti bẹ̀rẹ̀ ọkọ̀ tó wà lẹ́ẹ̀kọ́ ni aṣọ. Àwọn sẹ́ẹ̀tì yẹn àwọn àmàlọ́bá wọn ṣe kólú náà ni wọ́n bá wá jọ wá jáde. Tájú àbí kí wọn kàn mí pe orúkọ rẹ̀ wá bá mi sí géètì. Níbo ló wà? Bá mi sí géètì jàre. Mújí. Mújí bọ́ọ̀ ni. Oríṣiríṣi. Èmi ni bóò ni Mújí so wà. Ó mọ̀ ga o. Ọlọ́run tó ń gbọ́ o. Méèsì ẹgbẹ́ rẹ̀ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Méèsì ẹgbẹ́ rẹ̀ mọ̀ fẹ́ mẹ́ta yín. Farabalẹ̀ Mújí jọ̀mọ́ bínú méèsì ẹgbẹ́ ẹ̀ tó ń sọ ìtọ́sí mọ́ gbowó ní UB àbọ̀ mọ́ fún gbowó báńkì. Yé ni èmi. O fẹ́ ṣòfò ni. Ayé rẹ̀ fẹ́ bàjẹ́ ni. Mo mi correction rẹ̀ sí nǹkan. O dẹ̀ tún mi tún sọ. Jẹ́ kó rí rẹ̀ pé o. Wo nǹkan tí mo ti fẹ́ bá gan nìyẹn so yẹ báwọn nǹkan tí mo fẹ́ bá gangan pé kí ló ṣẹlẹ̀ láàrin ọ̀gá àti ìyàwó wọn lánàá. Àlọ́ lórí burúkú ni ọ́. Bẹ́ẹ̀ ni. Èmi mọ̀ lọ́jọ́ kó o ti kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọnú ilé mo ti mọ̀ pé lórí burúkú ni ọ́. Ọ̀gá fúnra ni. Lórí burúkú ni ọ́. Ṣé bí géètì náà fi ọ́ sọ? Kán bá fi ọ́ sọ géètì. Báwo ló ṣe fẹ́ mọ̀ yín pé ọ̀gá àti ìyàwó ọ ní misunderstood? O tí mọ̀ kankan Mújí o tí mọ̀ kankan o tí mọ̀ lọ training. Táìpọ̀ mo wọ training ó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí sórí bí iwájú ṣe ń lọ títà ṣe ń lọ èmi gangan gbọ́dọ̀ máa mọ̀ so yẹ bẹ iṣẹ́ mi nìyẹn training tí mo mọ̀ ń sin bíbá yìí nìyẹn so yẹ nǹkan tó ṣẹlẹ̀ gangan mo fẹ́ gbọ́ sọ pé olùwà nílé gangan wo ó mọ information tó ń ṣẹlẹ̀ ṣàlàyé fún mi náà. Àlọ́ lórí burúkú ni ọ́ sẹ̀ mọ̀ kó mo ní èsè gbèsè mi wá sọ olórí burúkú ni ọ́ èmi ló mi sọ fún pé mi lọ sí rẹ́ni ó wáyé pé mo lọ sí rẹ́ni mi ni máa bọ̀ sọ̀rọ̀ bí yìí àbí èdè ìṣèbí rẹ̀ ní ìwé ọba sọ náà dẹ̀ rí ọba wí ọ̀gá ni mo rí bá wí ọba ọ̀gá ló kó ẹyẹ ilé ẹ̀mí àti ẹ̀pọ̀ má díyẹ bẹ́ẹ̀ ni kí bá ṣe bí ó ní lẹ́nu rẹ̀ pàkà kò sọ pé èmi lọ tírénì èmi ló mi sọ yí pé mi lọ tírénì mo dẹ̀ rántí lọ́jọ́ kìíní àná nígbọ̀n mo olórí burúkú rẹ̀ wá bẹ́ẹ̀ kó omi jọ mi lójú bóyá ẹni kó kù fún ọ ní bàbá nìjọ wá bíbẹ́ kí èmi bẹ̀bẹ̀ ìjọ ìgbà mi sísẹ̀ èmi ló mọ̀ sọ́kùnfà kò mọ̀ sí dénú lé kí mo ní bí ọ̀gá pé àdè lè sọ ọ́ kan jẹ́ kó máa ṣiṣẹ́ níbẹ̀ bó ṣe kọ́rọ́ tọ́bọ̀ wàá máa fi kọ́yàn mọ̀lẹ́bí rẹ̀ lé. gbogbo yẹn story ni so yẹ báwọn story gbogbo tó ń sọ yẹn nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo mo béèrè kò sáré kan story ṣé kan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ló ń dáhùn lóhùn ṣé kan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ló ń dáhùn lóhùn. ó mọ̀ pé ó ti jẹun láàárọ̀ ìbò ti jẹun láàárọ̀. ẹ̀yin ti jẹun láàárọ̀ kí ló ṣẹlẹ̀. mo fi dán ọ lójú pé sórí alẹ́ ní oúnjẹ kí màá sì fún lálẹ́ ní bó ṣe àdúró rẹ̀ máa wá sí ojú rẹ̀ sókè bẹ́ẹ̀ bíi pé ọlọ́run mi ò níbo ni ojú rẹ̀ wà wàá máa ka sílì wàá kà ní ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà àwọn òfin àsùnlé ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ebi lè pa mọ́nàmọ́ná kú ebi á pa ọ́ kú lè máa fún ọ lóúnjẹ lálẹ́ èmi ni Mújí èmi ni mẹ́gbà tírénì lẹ́nu rẹ̀ ayé rẹ̀ á bàjẹ́ lálẹ́ àbórí burúkú fẹ́ bá ọ ni ó fẹ́ ṣòfò ayé ni èmi ni Mújí bọ́bí ó kàn tún lè fi respect sí pé kòkàn wó pé torí mo fẹ́ fún ọ lóúnjẹ wípé èmi ni mo wà ní ìṣáàjì èmi ni CEO of food and serving èmi ni mo wà níbẹ̀ máa jọ ọ́ lójú èmi ni múyìmúyì àbí ó máa kú. wo gbára lẹ̀nà Mújí kí ló ń ṣe ọ́nà ó sì wá fẹ́ jẹ CEO wá jẹ CEO olóúnjẹ wọ́n ìgbà ọmọ kẹ́yìn ìfúnjẹ ṣe ọmọ kẹ́yìn ìfúnjẹ ṣe rí ìdí gèlèmọ̀ bí ìdí ọ̀bọ wọ́n ti ní ìfúnjẹ ó sì wò. Oh, mean it? Really? Ọmọ mẹ́fà tọ̀ntọ̀n ni woman yẹn ti bí ọkọ ẹ̀ wá fi sílẹ̀. Wo màálù tó súnké ìdùnnú alápàtà ni. Irú àwọn nǹkan tèmi máa ń fẹ́ gangan leléyìí. Ó mọ̀ nǹkan tó máa kọ́ ṣe sọ fún woman yẹn pé kó kó àwọn ọmọ fífà yẹn báyìí kó kó wọn jáde kó kó wọn sẹ́yìn ọmọ pípẹ́pẹ́ yẹn ló máa ń kọ́ ọmọ tiẹ̀ síwájú kó ń kó wọn sẹ́yìn kó wá máa sunkún lẹ́yìn ẹ̀ báyìí kó ń náà wá máa ké kó máa ní ọmọ Nàìjíríà ẹ̀ gbà míì pity làwọn Nigerians máa ń like so tó ń bá ti ṣe fídíò yẹn tẹ́mi bá máa bẹ̀rẹ̀ show báyìí ìyẹn máa kọ́kọ́ jẹ́ evidence ọkọ yẹn gò ní nísinmi mi ìfẹ́ mọ kó kúrò nílùú yìí kó lọ gbé lókè òkun ó máa ru ni seriously
mi ní pẹ́ bẹ̀rẹ̀ live video. Mo tẹ̀ máa hint ṣùgbọ́n àwọn nǹkan báyìí ó máa lọ dáadáa. Àwọn èèyàn máa dáwó fún wọn. Wọ́n tẹ̀ wọ́n kọ́ máa fi yẹn jẹun náà kọ́kọ́ wọn tó padà wá. Ọ̀rẹ́ ìjọba mi ginger wọn pé wo àwọn ọmọ ìlú fẹ́ jà fún wọn. Kọ́ ṣe fídíò yẹn kó sáré send ẹ̀ sí mi. All right now. Ọkùnrin máa burú o. So obìnrin tó bí ọmọ 6 fún ẹ ó lè fi sílẹ̀ kó lọ bá ẹlòmíì. Ìwọ náà tó wá bá gan o reason pé ẹni tó lè fi ọlọ́mọ 6 lẹ̀ á ṣe ètò worst jù bẹ́ẹ̀ lọ fún ẹ. Àwa jẹun lọ́sẹ̀ ṣá. This week is going to be long. Asabi Asabi blogger. Irinṣẹ́ mi dà. Kò gbọ́ pa, kò gbọ́ po, kò gbọ́ nothing. Asabi blogger. Afiko blog, anything bloggable. Asabi blogger. Yes. Ẹ bá mi share live video yìí. So that I want more people to be on this live video. Mo fẹ́ kó wá engage. Facebook lovers, ẹ bá mi share video yìí. Ẹ bá mi share. Ẹ̀yin tí Asabi blogger, nǹkan tí mo gbé wálé ni, ẹ ní believe ẹ̀. Ṣebí ọmọ sọ ní wípé obìnrin òun lọ̀tá obìnrin, bọ̀wọ̀ ò ní gbà fóbìnrin láti jọ́ta obìnrin. Kò make sense. You can share in peace. There is love in sharing. Ó ṣe máa gbọ́kọ lọ́kọ. Ó wá gbọ́kọ èèyàn ọlọ́mọ 6. Ibo ni kò ti bẹ̀rẹ̀? Understand? Ẹ wò tó ṣe ń ká mi lára ni mo ṣe ń sọ. Báwo ló ṣe máa gba ọkọ lọ́kọ? After this live video, I'm going to post the video. Kẹ́wọ́ wo woman yẹn. Máa yẹn ti bàjẹ́. Woman yẹn ti dára lẹ̀ kò mọ bí tó ti fẹ́ bẹ̀rẹ̀. Tó bá kú kí ni game ti tiẹ̀. Obìnrin for that matter. Me understand o, kò lè jójú lásán. Ẹ̀yin náà sọ bẹ́ẹ̀, is kayamata plug. But they can use it for right person now. Why tó ṣe máa lo kayamata tó kọ́kọ́ lọ́kọ́ kúrò lé? Kódà inú ògbàlàyé ògbà. I am going to post the video. I'm going to tag the lady page. Kẹ́ bá mi drag ẹ̀. Kó ń gan kó má nísinmi. Ẹ drag ẹ̀ débi pé lójú oorun ẹ̀ báyìí kó máa lálàá àwọn tó ń drag òun. Àwọn tó wà ní Instagram wọ́n máa ń calm. Say just be calm about. Inú ọ̀rọ̀ yẹn ń ká mi lára kò ń sọ̀rọ̀ mi bọ̀ ó ń dùn mí. Mo jáde àwọn ará Facebook rọ̀ kí ló kàn wọ́n? Kódà ibi tí mi ràn wọ́n dé gan máa bá mi ṣe débẹ̀. Understand? Ẹ̀yin náà sọ bẹ́ẹ̀. I don't understand. At least you can share the man. Jẹ́ kí máa yí kó máa lọlé ó ti bímọ. Tó bá máa bímọ títí ẹ náà. Wá tí ẹ jẹ́ kó sì máa lọlé ó wá fi ìyàwó àtọmọ 6 lẹ̀. Mo fẹ́ ká raise fund fún woman yẹn. But mo fẹ́ ká post video yẹn náà. Then anybody tó bá mọ̀ pé ó lè bá lady yẹn sọ̀rọ̀. Anybody má tag mi pé don't join my life. Don't even try it. Ẹ má send the request to me. This is personal to me. Don't join. Mo mọ̀ kọ́ tí mo sọ now. Any blog tó náà bá mọ̀ kó níṣó má bá fà. Any blog tó bá mọ̀ kó níṣó àjọ máa fà lórí íńtánẹ́ẹ̀tì yìí ni. Tí mo ṣe wà yìí tí mi bá ní òtítọ́ ọ̀rọ̀ mo ò kì í sọ̀rọ̀. Any blog tó bá mọ̀ ẹ bá mi share video yìí. Lady yẹn ó máa wà lórí live video yìí o. But anybody má pè mí wọ́n intrude àwọn fans mi. Ẹ má pè mí. Àwọn tó lọ́rọ̀ ni àwọn ẹbí wọn gbọ́dọ̀ mọ̀. You have to share it. Share this live video. Only reason. After this live video, I'm going to post the video. Asabi Asabi blogger. Kò gbọ́ pa, kò gbọ́ po, kò gbọ́ nothing. Asabi blogger. Afiko blog, anything bloggable. Anthony PS. Mo ní cash lórí 50k. Mi ò ní tó yẹn. Bá mi wo yẹn máa rí. Mi ò ní. Àwọn ní POS bí ọ̀rẹ́ yín tó wà lára ǹdẹ̀ lè gbèrè lọ́wọ́ àbí kẹ́ ṣáà wá mo ní 50k gangan ni mo need. Gbogbo tó wà lọ́wọ́ mi bá ojú 25,000 lọ. Ìwà ẹ ṣọ̀rọ̀ ajé 50k yẹn tẹ̀lé lọ́wọ́ kọ́sítọ́mù àbọ̀wọ̀n tó. Ẹ dúró ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ grandma bí àwọn ṣe ń bọ̀. Ẹ má bá mi wo ṣọ́ọ̀bù. Mo wò. Ibi lọ grandma. Bá ń bí grandma máa ní. Ẹ bí lọ grandma o.
mo ń bọ̀ wo bọ̀dá tó kún fẹ́ gba káàṣì ni mo bá wọn lọ mi ìgbà má gùn òde ẹni káàṣì lè ṣọ́ọ̀tì lọ ò bá mi rí bọ̀dá tó dúró sí. ìwọ mú ẹ̀ṣẹ̀ débi náà ni mi ìrọ́kùnrin kankan. bí a kò dé lè dúró tí wọ́n sìn fún mi wà bí báyìí kí tó wọlé. àwọn pé mo ṣe ń bọ̀ náà nìyẹn. ó yìí ní báyìí ó ń dàbí pé mi rí báwo ló ṣe láì. aṣọ wo ló lè aládùúgbò yẹ ibo mo tiẹ̀ fẹ́. ibo la fẹ́ wà lọ́nà bó. tí kò lọ báyìí mi tiẹ̀ mọ̀ mi ò lè. àti báwo lẹ́yìn ṣe jẹ́ sí lórí bọ́bọ́ yìí wá jà lé ń bì ní wọ́n dẹ̀ gbọ́dọ̀ pa ni a gbọ́dọ̀ pa báyìí báwo lẹ́yìn ṣe jẹ́ sí. don't be justice ò dáa o ẹni sùúrù àbúrò mi àdúgbò ni ẹ̀yin mọ̀ mi àbí á dà fún yín ẹ jọ̀ọ́ àbúrò mi àdúgbò ní sí. àti ló wá pè mí pé wọ́n ló jalè. ẹlẹ́ jalè ní ìwọ. ẹ̀wọ̀n wọ́n lè jalè. àdájọ́ ara yín lọ́wọ́ kọ́ ọ́ ní ẹni sùn náà ọlá pé wọ́n jẹ́ mímọ́ ẹni yìí náà rẹ̀ sọ pé òun ti mọ̀ wọ́n ṣé ẹja filẹ̀ bọ́ àmọ́ ẹ sọ fún o ọjọ́ tó bá tún tú ẹ̀wọ̀ a máa dún pa máa pa ẹni bá ti gbé táyà sí lọ́rùn a máa pa straight ni ẹni tó lórí ẹja máa lọ. pé ajá àbúrò àdúgbò eléyìí kò dẹjà àbúrò yín gangan ààbò ó kọ ẹbí yín jẹ o ó kọ yín bàjẹ́ nìyẹn Ọlọ́run yọ ọ ká ní pẹ́ tètè ni wọ́n ti dáná oṣù dànù. panikẹ́ pé next time ẹ má ṣe jọ. Asabi ooo Asabi blogger kò gbọ́ pa kò gbọ́ nothing Asabi blogger àfikún blog anything bloggable Asabi blogger Asabi ooo Asabi blogger. Update 247 Asabi blogger Ajábalẹ̀ ẹnu ẹlẹ́ tí máa gbọ́ Asabi blogger Asabi ò gbọ́ pa kò gbọ́ po kò gbọ́ nǹkan kan Asabi blogger the latest gist in town. This boy is not in this house. Wo ẹ kó kókó ṣùgbọ́n bẹ́ẹ̀ ló ṣe ọjà wẹ̀rẹ̀ ni. Àǹtí mi ó ti sú mi I'm tired of all this rubbish. Tí mo bá wọn kó máa bá orúkọ ẹbí jẹ́ ẹ jẹ́ kó máa fún ní àbẹ́ẹ̀dì orí ẹ̀ burú ni ṣọ́ọ̀tì ń yà wẹ̀rẹ̀ ni. Kí ló dé? Kí ló ṣe fún ẹ? Jọ torí Ọlọ́run, ìgbà tó wá ṣẹ̀ ń sìn yìí, ṣé a máa lọ́mọ burúkú fẹ́ kùn bàjẹ́? Ẹ jẹ́ ká lé o. Ẹ má lé mi náà. Ṣé ìyàwó rẹ̀ at this point, àti mi, I am tired. Ẹ fẹ́ gbọ́ nǹkan ní ẹnu ẹ̀ mọ́. Ṣé tí wọ́n bẹ̀ yẹn? Bọ̀yẹ̀ ní ọkọ mi lọ́mọ lẹ́kùn ẹ̀. Ṣé ìyàwó? I'm okay. Àǹtí mi ṣe rí at this point. Bóyá kẹ́ gbé àbúrò yín, because obviously he is not my brother. Did you even know what I am going through upstairs? Àǹtí mi, we are both going through something because of this boy. Ó fẹ́ lé dànù, ṣé kò lọ para ẹ̀ ni? I don't even care. So, ìgbà tí ìyá mi fẹ́ dákẹ́, I told her I am going to take care of you and you. Yes. Tí o bá fẹ́ kí n bá ti ọ̀tá àti ẹ̀gbọ́n jẹ́, tí o fẹ́ kí n pa ẹ́ ní àbúrò, just let me have peace. Okay? Àǹtí mi, ṣé ọpẹ́ ti sọ̀rọ̀? Inside. Now, inside. Àǹtí mi, this boy is not going inside. One. He's not going inside his house. One. I'm not your brother. I'm tired too. I'm tired. I'm sorry. Asabi ooo Asabi blogger kò gbọ́ pa kò gbọ́ po kò gbọ́ nothing Asabi blogger àfikún blog anything bloggable Asabi blogger Alasabi ooo Asabi blogger update 247 Asabi blogger Ajábalẹ̀.
Ìwọ lọ. Ìwọ lọ. Wàhálà yìí ti pọ̀jù fẹ́mi nìkan. Wàhálà yìí ti pọ̀jù fẹ́mi nìkan. Mi ò ríra mi tán. Mi ò rọ́kọ ní. Mi ò rọ́mọ bí. Mo tún táwọn àbúrò mi tí. Bí ṣe ń wo èyí ń jà mí láyà. Èyí jẹun. Tipátipá lè fi mú. Àwọn nílò tó ti ń ṣe ìṣàní padà sọ́sìpìtì wa ẹ̀yà mi ń jà. Ara mi máa yá. Ara mi máa yá. Àṣàbí ọkọ mi. Tọ́jú àwọn àbúrò ẹ o. Ẹ ṣera yín lóṣooṣù ọwọ́. Mi ì bí yín fún bàbá méjì o. Bàbá kan ni mo bí yín fún. Àjọ máa tọ́jú wọn ni mo ṣe kéré. Mi ò lè dáwọn àbúrò mi tọ́jú. Kí sọ̀rọ̀ báyìí. Àdúrà mi ni pé kára yín yá kíá. Kẹ́ padà sí ipò yín. Ká lè jọ tọ́jú wọn, kẹ́ lè tọ́jú wa, kẹ́ lè jèrè wa. Ara mi máa yá. Mímì jù, ẹ ṣe sọ̀rọ̀ irú ń já mi láyà. Ó ń já mi láyà, mo ṣe kéré o. Má kọ̀ọ̀kọ̀ mi, ara mi máa yá. Agbára Ọlọ́run lọ́wọ́ jẹ́ kí egbò ní ilé ìdí máa pẹ́ fún wa níjú. Ilé kí wá kiri. Má ké. Ààrẹ mú ológun jẹ̀dí yín sídé o. Ààrẹ mú ológun jẹ̀dí yín sídé o. Láìsí Ìbàdàn láìsí bẹ̀rẹ̀ kí súnmọ́ ọgbọ́n ààrẹ mú ológun jẹ̀dí ládùúgbò àwọn olówó. Èsì wàhálà ìyá yín ló bà mí. Ààrẹ mú ológun jẹ̀dí yín sídé o. Yes, mélòó lẹ fẹ́ bẹ̀rẹ̀? Ààrẹ mú ológun jẹ̀dí yín sídé o. Yes, mélòó? Ṣé mu wá ní mélòó lẹ fẹ́? Ààrẹ mú ológun jẹ̀dí. Ẹ sọ wípé ẹ sì wá fojú dáńgéjì mi báwọn. Sẹ́ẹ̀dì kí n wà ní báyìí ni. Óò tó ike ti kí lójú yín. Ẹ̀yin lè ké lójú yín ìbọn bí mo ṣe wà nǹkan tó ń gbénú mi. Ó jọ ìgangan tẹ dúró síwájú yìí lọ. Ẹ má bínú. Bó lẹ sí ń tà. Àwa ló ń pè ní ààrẹ mú ológun jẹ̀dí yín sídé o. Ní gbogbo àdúgbò yìí, àpé méjì. Ẹ sọ pé number one. Number one. Bẹ́ẹ̀ ni, àwa lolúwa fi rán. Ẹ̀yin ẹ sọ yìí tó bá ń ṣe yín ká fún yín lógún. Àgbà tí mo ti dádùúgbò yìí gbọ́ nǹkan báyìí rí. Òjé mo ti mọ̀ ń gbọ́n sáágún. Etí lè mọ ọdún yìí. Àdúgbò lówó lẹ́wà. Sí wàhálà, ní tí ń bá ń ṣe yín, ẹ sọ ká mú fún yín. Bọ́ọ̀lù ẹ̀sìn tà àkọ́tẹ́ gbé dání. Ṣé rí orúnkún tó ń dun ni, ẹ̀yìn dúdùn, ọ̀pẹ́ ẹ̀yìn, alẹ́, afàtọ̀, ìdákọ́lẹ̀, nọ́run, sọ́ọ̀gùn, láagun. Tíbí kò lè lè pẹ́ lórí ẹ̀. Ẹ súnmọ́ wa kẹ́ béèrè ẹ̀yin ẹ mówó wá ń fún yín lọ́yìn lágùnmu. Ẹsẹ̀ mọ́ lọ fa. Síta ẹ̀kan lè gangan wá wà. Ẹ mọ́jọba yín gbọ́. Ṣé ẹ̀gbọ́n pa wa rí ni? Àwa la rẹ̀ mọ́ ológun jẹ̀dí. Ẹ̀yin ẹ mówó wá kí n fún yín lógún. Ṣé mo pé kí n bá fi ra nǹkan yìí gbọ́dọ̀ mú tó sí mo rí. Fún mi tẹ́sítì kí n tẹ̀ gbọ́ wo kí n gbọ́ sẹ́yìn wò. Gbà mú o tọ́ bá a. Mélòó ni n fẹ́ fún yín tó tò yín? Ẹ sanwó ni ẹ rà ni. Kò wá sábúrú ẹ fẹ́ ṣàfihàn tẹ́sítì kí n lè mọ̀ pé ògùn yín ṣiṣẹ́. Gbé kí n fún yín. Àmọ́ ṣùgbọ́n kọ́ wà ń bẹ̀ o. Bẹ́ẹ̀ ni èmi àjọṣàdéhùn. Bẹ́ẹ̀ ni ẹ sì lérí fún mi pé bí báyìí lè fún yín. Ẹ polówó mi káàkiri gbogbo àdúgbò yìí kí gbogbo wọn kọ́ lè mọ̀ pé àrẹ̀mú kan ń bẹ o. Ogun jẹ̀dí ni mo ń tà o, ó sì ń ṣiṣẹ́ dáadáa. Àrẹ̀mú ọlọ́bẹ̀ wọn rárá. Tó yẹ sí gbogbo àdúgbò ìṣe wà yìí. Èmi ni chief security mi lọ́lọ́fà. Tó bá wò dáadáa, ó rí i pé ilé wa yìí nìkan ló tóbi jù. Ìdí níhun tó fi mí ṣe chief security. So mọ́ lọ fà. Wọ́n ti gbé lọ fà rárá ọbẹ̀ ẹja ni mọ́ lọ rò. Gbogbo wọn pátá yín polówó ẹ̀ fún. Nítòótọ́. Bẹ́ẹ̀ni. Kò burú. Bójú bá yẹjú, kó mú mọ́ yẹ o. Mo ti lè yẹ rárá. Ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí èyí. Ẹgbà ṣe rí èyí bó bá dalẹ̀ ẹ lò ó tí ló bá mọ́ bẹ́ẹ̀ bá jí gbogbo ìdọ̀tí ara yín ẹ yà dànù torí bí ṣe ń wojú yìí ìdọ̀tí ó pọ̀ lára yín o èyí rẹ̀ kọ́kọ́ lò. Ṣé ẹ bá rí ẹgbà
bẹ́ẹ̀ bá jí láàárọ̀ kẹ́ ẹ wá lóyún nǹkan ọmọkùnrin tí ò dúró dáadáa bẹ́ẹ̀ bá ti lò láàárọ̀ bẹ́ẹ̀ bá jí ẹ lóyún kó lè dúró dáadáa ṣé ẹ rí èyí tá a fi parí rẹ̀ pabambari rẹ̀ tẹ́ ní ẹ fọmọ pẹ́ lórí rẹ̀ òwe ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń wò yìí ẹgbà ẹdínwó dáadáa ṣé ẹ rí ìkẹta tí ń fún yẹn òun lè fi pẹ́ lórí rẹ̀ bí ìbá ṣiṣẹ́ ẹ padà lọ́gbọ̀n fún mi. Àrẹ̀mú oògùn tó kún fún mi tó bá fi lè ṣiṣẹ́ kódà ọ̀gá mi tí kì í lórúkọ báyìí ìpolongo ẹ̀ fún sówárì kan ọmọ kan wà bẹ níbí bá tó bá lọmọ náà ó jí ló ń pè tó bá ń gbọ́ bàkásà gbogbo ẹ̀ ló pé sọmọ náà la ń mọ́ fi mí sakọ ó ní pé mo kéré lójú mo jẹ́ kó mọ̀ pé ìdàgbà sékù sóyè abáhùn bó kí bá fi lè lo kínní kí n fi lè lo tó fi lè ṣiṣẹ́ Àrẹ̀mú tó gbé mi tàbáyé tó gbé mi lọ bí sí ìfẹ́ gbogbo àwọn àdúgbò yìí wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ẹni kan wà níbi tó ń tó wù wọ́n wọrí o mọ́ fọ́ o mọ́ fọ́ rárá sóyè bá má fọ́ o mọ́ fọ́ o mọ́ fọ́ o tẹ̀wọ̀n lọ́mọ mọ́ fọ́. ojú bá yẹjú o ohun mọ yẹ o Àrẹ̀mú ológun jẹ̀dí yìí dídé o inú rúrun ẹ̀yìn dúdú alẹ́. Auntie me, I am tired. Sister mi ẹ wo ó ti sú ẹ fi mí lẹ̀ ó ti sú mi. See at this point ẹni tí ó ti fẹ́ mi sílẹ̀ tó ná mi lójoojúmọ́ bá I am just tired abeg. Sorry. Ṣorí sùúrù ló máa ní o. Yorùbá ní sùúrù ò kì í pọ̀ jù. Àfi tí ò bá ní tó, ó ní kó yé máa fẹ́nu ẹ pèpèkúpè sínú ayé ara ẹ. Ó ṣe òní I'm tired, ó ti sú mi, I'm tired. Ọlọ́run ò ní jẹ́ kó sú ẹ. Ẹ ò ní jẹ́ kó sú ẹnu ọkọ mi, wọ́n náà rò ó. Láti ìgbà tó ti pàdé bọ̀bọ́ yìí, kó tó pàdé bọ̀bọ́ yìí gan, ọkùnrin mélòó ló ń pè ẹ́? Ọkùnrin mélòó ló ń kọnu sí ẹ? Ó máa ní sùúrù ni. Sister mi, I'm not 40. In fact, I'm not even 30. Mo máa rọ́kọ̀, ṣé tí bá bọ́ síta? I will see now, mo máa rọ́kọ̀. What's there? Nǹkan tí aláìmọ̀kan tí wọ́n fi ṣe ra wọn, òun ló pọ̀ jù o. Igi yóò dá, oyọ́nà, tọ̀hún ò dá, oyọ́nà, ìgbàwó gan-an ló ń jẹ fẹ́ jìnnà. You are not 30, you are not 30. Tí mi náà sọ fún mi títí nìyẹn. Àwọ̀ 30 àkàbà kíní kejì kẹfà. Òun lolúwa ẹ̀ tí ń lọ ọkọ̀ 40 lọ́kùn ẹ̀. Mi fi kó dàbí ogun ìdílé fún wa. I don't care. Ẹ wo nǹkan tó bá wù kó sọ. I'm talking about my life here. Àǹtí mi ẹ wò kí n bá sọ̀rọ̀ yìí kó lè gbọ́ tí kò bí ti bí àbúrò tó ń fọkàn tó fi fẹ́ fún lọ́nà pàlẹ́lẹ́ ìwà wọn ò dáa kò lè rí ilé ọkọ gbé. Ṣọ̀pọ̀ ti dàrú tiẹ̀. Ṣọ̀pọ̀ ti dàrú. Sister mi ò blame ẹ o. Èmi tèmi ṣe san klepto rádaràda. Mi ò láìkẹ́ o. Kí la gbé kí lẹ jù? Abẹ́rẹ́ Ṣàngó ẹ fi Ṣàngó wà. Kí ló lè tó yẹn? Ìgbà tó ń sọ̀rọ̀ ẹ̀. Yóò lọ́bọ̀ máa fi bọ́ ara bọ́ àbúrò ẹ̀. Ọlọ́run ní ṣe é lọ́mọ ìyá òòsà o. Ẹ wò ó ti dá sí ilé ìjìnlẹ̀ rẹ̀ máa bá yín. Aláyé kí kókó kúrò ń bá ìjà rẹ̀ wé ṣe rí. Ní tó bá fún wọn náà ṣọ̀wọ́ ni kò ṣọ́. Mo kọ́ ló máa gbẹ́nu sí. Má bínú ọkọ. Ọlọ́run ní pé ìyá ń tiẹ̀. Ó máa ṣe. Má bínú. Hello bàbá mi. A kúkú dáa fún ẹ bàbá mi. Ìfẹ́ lóhùn ṣẹ́ má bínú. Ṣorí sùúrù nìyẹn máa fi ṣọkọ obìnrin o. Because aláwòkú làwọ̀ obìnrin. Wọ́n bá ní yóò máa ṣe. Má bínú bàbá mi. Kò lè bínú. Èmi gan bá wí bíbà yìí lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ni tí o bá nífẹ̀ẹ́ níyàn máa ń bá wí. Ó bá wí nítorí pé o nífẹ̀ẹ́ ẹ̀jẹ̀ ni. Kò bínú ọkọ mi. Díẹ̀díẹ̀ bàbá mi. Lágbára Ọlọ́run, ayé ò ní gbọmọ náà lọ́wọ́ ẹ̀. Ò ní pààyàn wọn jẹ́ ní pàwọ́ náà lágbára Ọlọ́run. Ó díẹ̀díẹ̀ ni o. Wàá máa bá mi bá wí díẹ̀díẹ̀. Ilé ọkọ tó ń bọ̀, ilé ẹ̀kọ́ ni a mọ̀. Àmọ́ díẹ̀díẹ̀. Má bà sọ̀rọ̀. Ó ṣé bàbá mi. Ọlọ́run á pọ́n ilé. Ó ṣé gan. Sister mi, yóò bá ìjà. Asabi o. Kí ni kí n wá sọ? Kí ni o filẹ̀? Kọ́ nítorí mi ìní mi. In violence I stand. Asabi blogger. Update 247. Asabi blogger. Ajábalẹ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ ń pa àkọ́kọ́ lénìí. As in, ẹ̀yin ọkùnrin tí ẹ máa ń na obìnrin yẹn, kí ló máa ń jẹun lórí yín ná? Ṣé ẹ̀yin ni ẹ bí wọn?
ọmọ ọlọ́mọ tó pàdé tó fi ìfẹ́ bá sọ̀rọ̀ pa mo nífẹ̀ẹ́ o wà wá rò pé ó ṣe nǹkan kan fún ẹ wà wá gbé ọwọ́ ẹ sókè wà gbé gbàjú fún ṣé o lè gbé gbàjú fún ìyá ẹ kí ló dé ṣe kí n ronú náà ṣé ọmọ tíyàn bí gan tíyàn bá nà dé stage kan gan ṣáwọn èèyàn gan ni máa béèrè pé ṣé o fẹ́ pa á ni ó wá mú ọmọ ọlọ́mọ wà wá fi ìgbájú ìgbámú àwọn kan tiẹ̀ tí wọ́n ní tó bá na àwọn kan tán wọn lówó lọ́wọ́ o wọ́n á fi nǹkan ewu tún ní tiwọ́ tálíkà tó jẹ́ pé wọ́n bá ẹ jìyà ó tún jẹ́ kọ́mọ ọlọ́mọ máa jìyà mọ́yà èèyàn méjì ló ní ṣó yìí o mo jẹ́ mọ̀ pé tí wọ́n máa fi parí láìvù yìí àwọn èèyàn tí wọ́n ti ní irú kéèsì yẹn wọ́n máa wá sí DM mi àjẹ́ máa take it up but tí àkọ́kọ́ ìwọ ṣèyí tó ń gbé ní Ifọ̀ ọmọ ọlọ́mọ wàá fọ́ tó bá fọ́ tán láti inú tẹ̀yìn wàá tún wá nà ṣó make sense yẹ wàhálà ẹ̀wọ̀n ló máa kú sí ó ti wọ pé tó pé wà lógùn state kò sí human rights tó máa gbé ẹ máa bá ẹ ná tán bí owó máa dìdì bá lédì yẹn máa bá wá àwọn tó máa sponsor kéèsì yìí ó máa jìyà àtọ̀dá mọ́lẹ̀ tó ń gbé lóṣòdì nínú Lagos Island tí bá parí kéèsì yìí mò ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ ó mú ọmọ ọlọ́mọ ọ̀nà ó wá ra èlò ló ń tarun ní Lagos Island èlò ló ń ta àtàwọn ọ̀rẹ́ ẹ̀ náà tẹjọ́ ń rìn tí wọn ò lè bá ẹ sọ̀rọ̀ Túndé youngest ẹlẹ́sẹ̀ gbogbo yín báyìí ẹ̀wọ̀n lẹ máa kú sí bẹ́ẹ̀ ni mo sọ fún yín máa jẹ́ kẹ́ mọ̀ pé èmi Àṣàbí blogger ikọ́ tí mi bá ní dá sí mi nífẹ̀ẹ́ sí kò make sense women are really suffering women are suffering wọ́n máa bẹ̀ wá pé ìyá ọmọ ni tí ó bá ń ṣe ìyá ọmọ wọ́n ní pé ọkùnrin ni azal kọ́kọ́ ẹ̀jẹ̀ máa lè sùn lẹ́yìn ẹ̀ ó ti máa ná ọmọ ọlọ́mọ wàá bẹ̀ wá sùn òkò ìmájì kókò gún ẹ pa lóru kí ronú wàá dẹ̀ jẹun ẹlòmíì máa lórí láyà wàá ná ọmọ ọlọ́mọ tó wàá dẹ̀ jẹun nu lẹ́yìn ẹ̀ ọ̀hún ló jẹ́ ẹlòmíì kò máa fẹsẹ̀ kó máa kú ni ó ti kú sára tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ń ṣe kú ìsìn yìí tó yẹ pé mọ̀ pé gungun mẹ́sàn-án lẹ́ni ẹ wá máa ná ọmọ ọlọ́mọ ṣe yìí mo fún ẹ ní ọjọ́ mẹ́ta tí ò bá tètè lọ ṣe àtúnṣe tó ná ọmọ ọlọ́mọ máa jẹ́ kó mọ̀ pé girama tó ń gbé lọ́dọ̀ wọn àmọ́lé wọn bẹ́ẹ̀ ni girama yẹn tó jẹ́ pé òun ló bí ìyá ẹ̀ kó lè mọ̀ pé mo ti wádìí ẹ̀ dáadáa èmi Àṣàbí blogger àwọn òkè sọ̀kan tí mi mọ̀ ṣé tó bá jẹ́ pé bàbá ẹ̀ ó na ìyá ẹ̀ gan ṣé ó yẹ kí wọn náà tó kọ́ ìyẹn nítorí burúkú èmi Àṣàbí wọn ò tí ì bí ọkùnrin yẹn dá báwo gan ló ṣe rójú olóró sì wàá nà mí káwá gbà pé èèyàn kọ́kọ́ ò lè nà mí àbúrò mi àbí ọ̀rẹ́ mi àbáralé mi kan lọ́kùnrin kọ́kọ́ máa fi ọwọ́ òsì pé o kò tí lásán débi kó máa nà kódà ẹni yẹn á jẹ ẹ̀wà báyìí á bu omi ẹ̀wà báyìí á jẹ mọ́ níbo wọn ò tí ì bí ọkùnrin náà dá ẹ wojú mi dáadáa o ẹ bá fẹ́ ask ọmọ out ẹ bèrè lẹ́tọ́ ti wá tí bá wà nù fámìlì yẹn èṣù àgbébọn bẹ́ẹ̀ ni mo sọ. Àṣàbí blogger aláṣàbí ooo Àṣàbí blogger. máa appreciate the value help me. Madam, ẹ máa ní sùúrù ni o òkú owó ruru káwọn àlòrò sùúrù lẹ́nà. ṣé mo pé ọ̀dọ̀ yín ni ó kù mí pín sí sà. ọwọ́ Ọlọ́run ni ó pẹ́ everybody wà o àwa kàn ń gbìyànjú ni but mo promise you I'll do my best. I will appreciate it. It's okay. Mo ti fẹ́ máa lọ. Ẹ̀yin náà lè meeting ló dá mi dúró sí ọ́fíìsì. Tẹ́ bá mind you can drop me on my way boy. I appreciate this. It's all right. Okay. Yes, sir. All right. Yeah, I'll follow you. All right. Yeah. Am I around there? Babe, Kunle. Adébáyọ̀ Louis. Àṣé green snake ni ẹ́. What are you saying? What am I saying? Bayo. Ìyàwó young officer ẹ. As a matter of fact, your dead colleague's wife. Ìwọ rí fẹ́. Ó rí pé ò lójú tì. Ó rí pé aláìlérò ara Galatia ni ẹ́. Jẹ́dáyọ̀. What? Fẹ́ kí ni? What are you saying? Mo mọ̀ pé o máa parọ́, mo ti mọ̀ pé o máa ní kò rí bẹ́ẹ̀. Mo mọ̀ pé tó bá gbọ́bẹ̀ lé ẹ lọ́rùn báyìí, ṣe ló máa parọ́ náà ni wàá máa deny ẹ̀. But evidence wà. Bayo, I have evidences. I have photographs. Evidence? Yes, I do. Ṣé o mọ̀ nǹkan tó ń sọ ṣá? Of course, mo mọ̀ nǹkan tí mo sọ. Àwọn tó mú ẹ wọ́n mú ẹ ń bí o.
wọ́n mú ẹ lọ́rùn ọwọ́ ni because wọ́n ti mọ̀ pé ó bá sọ pé ò ṣe náà ni. Hotel. Late colleague. Oh. Jerayo. What? Jerayo. What? Ó jẹ́ máa tọrọ Instagram fún like. Opó lọmọ tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ó wá sí ọ́fíìsì. Jésù la mọ̀ tó jọ́kọ̀ opó. Ìgbà wo ni wọ́n wá jọ́kọ̀ opó báyìí? Ó wá sọ́fíìsì mi fún wẹ́ẹ̀bì gratuity ọkọ ẹ̀ ṣe máa tètè jáde ni. Help! Help! Báyọ̀! Ó help ẹ̀ títí ó ti wọnú hotel, ó gba reception kọjá báyìí, ó wọnú yàrá, ó help ẹ̀ for hours, ó ṣẹ̀ wá mú wọnú mọ́tò wá finalize help ẹ̀. Ó lè bẹ̀rù Ọlọ́run. Ọmọ tó mọ ọkọ ẹ̀ kọ́kọ́ ẹ̀ tó kú. So tọ́nà ẹ̀ bá jọ ọ̀nà mi ò lè fún ní ràdì mi ò lè fún ní late. Báyọ̀ Louis. Do you know you are insulting me? Ìwọ tí mo ti mọ̀ pé ó máa parọ́ náà ni, ó máa deny yẹn ni, bó mú ẹ báyìí kó gbọ̀bẹ̀ lé ẹ lọ́rùn, ó máa deny yẹn ni. Ṣùgbọ́n mo ní evidence o. There are photographs. Yes, I have photographs of you and your dead colleague's wife. Ìwọ. Jerayo. Do you know you are insulting me? Adébáyọ̀, I've given you a very long rope, but I'm going to prove to you that I am Barrister Mujirayo, and I'm going to drag you and make you know that nobody messes with me and gets away with it. Excuse me. Ẹni tó tara ilé ẹ lọ́pọ̀ kò lè rí Ayọ̀ngẹ̀sì wà bẹ́ẹ̀ àgbẹ̀. Ó wá jókòó. Kò dẹ̀ yẹ kó gbé gbígbóná wò. Jerayo. Kò tó méyì tó sàn. Ẹ̀yin fáǹsì mi, ó tún ti zẹ̀ o. Ẹ̀yin t'Asabi blogger, as in tuntun ti zẹ̀, tuntun ti dé ṣẹ́rí lẹ́nu. Mi ti ẹni stress ara mi. Àwọn olórí ni wọ́n ti kó sákóló, ajẹ̀mádé wọn má golo. Ajé aláwàláì. Ṣẹ̀rí àwọn tó mọ̀ mí ti pẹ́ tó ti jẹ́ pé tipẹ́ láti máa ń gbádùn mi, wọ́n ní o má jí ìṣòro ọmọ ṣáma mi lọ. Àwọn t'Asabi mọ̀ pé mi ò kí mọ̀fo, mi kì í ṣòfò, mi ò jẹ́ lè ṣòfò láyé. Ẹ bá mi tap on your screen, ẹ bá mi share fídíò yìí. Mo fẹ́ kó lọ viral. Àwọn èèyàn pàtàkì ló ń wo fídíò yìí. Ṣorí nínú kó wá wò wá, àbí ká wá wò ẹ́, ìkan ló máa fọwọ́ mú. Kó máa wò wá ló máa dá o. Tó bá jẹ́ pé àwa la wá wò ẹ́, tá wá ṣẹ̀kì ẹ wò, ó máa gbọ̀n lẹ́mìí. Ẹ̀mí àfẹ́ bọ́, a máa dé yín máa gòlò. Ṣẹ́gẹ́lẹ̀, ó súnmọ́ politician. Tẹ́ ẹ bá ti tap and share, mi ní sọ fún yín. Ó yá, mo jẹ́rìí yìí, ó ṣe tap on your screen, keep tapping, keep sharing. Ṣé Instagram yìí, àwọn oní steez ló máa ń pọ̀ ń bẹ̀. Steez pọ̀ jù. Wàhálà. Keep tapping, keep sharing, share this live video. Mo fẹ́ kó pé bí 10,000 likes. Mo fẹ́ káwọn èèyàn ti engage dáadáa. Yes, kí ṣe wá sọ. Ẹ jẹ́ ìntì. Ẹ̀yin tèmi, video wà as evidence, photo wà, agbe ní portrait, a tún zoom in. Àwọn òṣìṣẹ́ kínní, red-handed báyìí la mú wọn, ẹmọ̀ kẹ́ ti máa dọdẹ èèyàn. Torí ìgbà tá ṣe ń dọdẹ wọn yẹn mi gbé wá fún yín. Ó ti yé yí ẹ̀yin t'Asabi, ajẹ́sẹ̀ ànímọ́fò. Gbélé yìí, ìkan lára àwọn olórí yín ni o. Ó yẹ guess. Ó yá nínú politician ni o. Àbí ọ̀gá ọlọ́pàá kan o. Àbí olórúkọ tó nílé epo kan. Àbẹ́ni tó ní hòtẹ́ẹ̀lì kan. Tó jẹ́ gbajúgbajà tó súnmọ́ àwọn ọlọ́lá inú ìlú yìí. Òun ló ṣàṣemáṣe. Ó yẹ guess. Kí ló ṣe lè? Má jàgbé mọ́ mi o. Mo fẹ́ fún yín ní information tí sọ pé say it now, say it now. Báwo? Gba ọjà lọ́kọ́lọ́wọ́ information wá now. Say it now. If you can't come or share this live video, I'm not going to say anything. I am not saying anything. Wọ́n tẹ̀ máa gbọ́ command to say it now. Ó zẹ̀ gidi ni o. Àjọ máa parí live video yìí ni tó bá dúró tàbí parí ẹ̀ wàá gbọ́. Tí bá parí live video màá tún wá lọ post ẹ̀. Evidence ìyàpẹ́ anybody ò lè gbé mi lọ kọ́ọ̀tì. Èmi ò ń jàjà ẹbí. Èmi ò ń jàjà ẹbí. Anybody ò lè gbé mi lọ kọ́ọ̀tì sẹ́ẹ̀. Eléyìí deep. Take it to yín tí yín. Ọkọ lórúkọ, ìyàwó lórúkọ, àlè lórúkọ, amúgbálẹ́gbẹ̀ẹ́ lórúkọ. Èmi blogger gan mo tún lórúkọ. Get ó ṣe pin mo ní kan báyìí. Ẹ ṣe ẹ wò gift yẹn kọ́ ló bá mi.
bọ̀ mo máa sọ fún yín pé a máa tọwọ́ bàjẹ́ bọlẹ̀. Asabi blogger kò gbọ́ pa kò gbọ́ po kò gbọ́ nothing. Asabi blogger. Mr. Lewis ẹ gbà mí. Madam, calm down. Bẹ́ẹ̀ ṣe pè mí pé ìjayà náà tí mo ní kẹjẹ́ ká pàdé bí nìyẹn. What's going on? Orúkọ mi ti ń bàjẹ́. Kí lẹ ṣe? Ṣé ẹ̀yin ò sí lórí social media ni? Ti bá wà bẹ́ẹ̀ kí ló wá? Ẹ̀yin ẹ wo nǹkan tó ń lọ lórí social media. Ẹ wo. Kí ló ṣe wá? You walked out of my car. Kí ló wá ṣe wá báyìí lórúkọ jẹ́? Look at this woman. Sit. Àní ẹ jókòó. Orúkọ wo ló bàjẹ́? Èmi gan tí mo jẹ́ public servant mi ò lórúkọ mi bàjẹ́. Orúkọ wo lẹ ní? Ẹ wá bá mi ní ọ́fíìsì mo fún yín ní ride. How is that a news? How is that a news? Tó bá wù mí mo commercialize vehicle mi jẹ́ mọ̀ bóyá mo register pẹ̀lú Uber. Ẹ máa calm down madam. Orúkọ wo ló bàjẹ́? Ẹ jọ ṣọ́ nígbà tó ọkọ yín kú ṣọ́ọ̀ṣì yín ló kó fún àbúrò ọkọ yín ni. Àìṣe wọn expect kẹ́ move on. Ẹni Jésù lọ́kọ opó Jésù lọ́kọ opó. Ṣé Jésù máa sọ̀kalẹ̀ wàá ran opó lọ́wọ́ ni? Èèyàn kan lọ́ṣà máa rán sọ́pó tó máa ran opó lọ́wọ́. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ fi hàn mí pé orúkọ yín bàjẹ́ mi I don't say. He hasn't got any weight. Anyway, blogger ó fẹ́ trend ni. Àwa fi popular sí ni. Àwọn tí ó mọ̀ mí tẹ́lẹ̀ àmọ́ mi. Madam, mo fi ọlọ́ọ̀bá bẹ̀ yín. When it comes to ọ̀rọ̀ báyìí, calm down. You sounding like alarmist. Lórí kíni? Lórí pé ẹ sọ̀kalẹ̀ inú mọ́tò mi. Tọ́ bá bá mi lórí yín kọ́, àbájáde inú hòtẹ́ẹ̀lì. Ọ̀rọ̀ àmà ya. Ṣé ìyàwó èèyàn kan tẹ̀ wá ní yìí ni? Àbí why you like this? Ọkọ yín ti kú ó ti kú. Nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Ṣé yóò ní live life yìí ni? You are this young and beautiful. We may not pursue you. Kí ló rọrùn pẹ̀lú ẹ̀ tó wá ń bọ̀? Ṣọ́ṣù ẹ lóko ni. Asabi Asabi blogger kò gbọ́ pa kò gbọ́ po kò gbọ́ nothing. Asabi blogger. Ìyá rẹ̀ àfikún blog. Òwú bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀. Ìwé èèyàn wo ni ẹ náà? Kí ni mo ṣe? Ọ̀rọ̀ tí mo sọ pé kò sóòótọ́ ọkàn bẹ́ẹ̀. Kí ni? You went ahead and still do your worst. Àwọn bloggers tó sanwó fún dirty bloggers tó sanwó fún iṣẹ́ tó lọ́wọ́ ti ṣe. Bloggers wo ni mò ń sanwó fún? Kí ni nǹkan tó ń sọ tí kò yé mi gan pàpà? Kí ló kàn mí nu gbogbo ọ̀rọ̀ blogger ò ṣe blogger? Ṣé bó náà ṣe ni? Àwọn tó rí ẹ tó mú ẹ lọ́rùn ọwọ́ báyìí tó rí ẹ pé ọmọ yẹn wọnú mọ́tò ẹ ìyàwó Mr. Collins àwọn ni wọ́n ń bẹ ẹja kí ló wá kàn mí. Nobody accuse me of anything. Ìwọ ló rí nǹkan tó ló rí nǹkan kò sẹ́nìbọ̀dì tó rí anything. Ṣògbé sínú mọ́tò àbúgbé. Mo sọ fún ẹ njọ́ mo ní mo gbọ́ òótọ́ ló wá sí ọ́fíìsì fún gíláàsì ọkọ ẹ̀ òótọ́ ni mo gbé. So kí wá ní problem? Why are you now manipulating everything? Why are they telling different stories? Different story wo ló sọ? Story tó sọ náà ni pé o gbé láti hotel o gbé lọ sí inú mọ́tò ẹ̀. That's the only thing tó sọ. Jirayo, see, ẹ̀bẹ̀ kan ni mo bẹ̀. Ẹ fọmọbìnrin, this innocent woman, she's a widow, she's bereaved. Ẹ fi lọ́rùn sílẹ̀, nǹkan tí ò ṣe, ẹ má lọ ṣe. Nǹkan tẹ́mi náà ò ṣe, ẹ má ni mo ṣe. Ó di ọ́fíìsì mi ó ń ṣe bẹ́ẹ̀ ni tó ń fi electric shock ni. Tí ó bá sí pé mo jẹ́ èèyàn kan tó wà trained tó mo jẹ́ officer tí mo lè calm attention èèyàn down. Wo bá rí ẹni tí ò jẹ gbì ò lè kú gbì tí kò bá jẹ gbì ni kò ní máa ṣe bẹ́ẹ̀ ni pé electric shock òun ìwọ gan iná sì máa gbé wọ náà. Jirayo, you need to be careful. You need to be careful. Let me tell you something. You are a learned person. Ó mòfin o, má gbà ìpá gbófinró ni mí. If I trace this thing and it leads to you, you'll be liable for it. I will arrest you. Ó mòfin o. Wo jẹ́jẹ́ mi mo jókòó mi mo blogger kankan rí o. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Mo blogger rí o. And do not forget I'm a police officer. I'm a trained senior police officer. Yes sir. Ó lè mòfin o, mo mòfin náà o. You need to be careful. Òfin òde mojú ẹni tó dáhùn o. Sure sir. Bí bá bọ́wọ́ ẹ̀ ń bẹ̀, máa kó ẹ àti ti ṣébà ni máa kó lọ. Bẹ́ẹ̀ máa lẹ̀ mọ́ mi jàre ọbí ojú ẹ̀. Àwọn blogger tí wọ́n. Iná gbé kan, iná tó máa gbé kejì ń bọ̀. Let him wear it. You claim to love me. Abẹ́wò àgbà mi ni, azin kí ló kàn mí? Ẹ ṣe nǹkan, a jẹ́ sọ wípé ẹ ṣe ẹ̀yin kó jẹ́ mọ̀ pé ẹ ṣe ẹ̀jẹ̀ ìbẹ̀rẹ̀ sí ní threaten azao tó wípé ẹ jẹ́ gbófinró. Who does that? Ẹ fọ́ọ̀sì mi, wọ́n wá lọ sọ fáwọn èèyàn pé àwọn gbé ransom lé mi lórí, táwọn bá gbé mi, àwọn máa ṣe kíní kan, àwọn máa lọ já mi, wọ́n máa lọ tọ́jú mi, ikú ọkọ̀ ò gbọ́dọ̀ ṣe mí o.
nǹkan kan ò gbọ́dọ̀ ṣe mí torí pé kí ni ìkọ́ tí ẹ ṣe ni mo sọ bóun yẹn pàyàwó yín jẹ kó dúró tí nǹkan ẹ pàjẹ́ ẹ bá threaten anybody kò kàn mí but information kàn mí lára pé ẹ wá sọ ní wípé ẹ máa gbé mi ẹ máa arrest mi ẹ máa ṣe kíníkan kìnìkan torí pé mo tó jọ oníkà mẹ́sàn-án kàátì and what ẹ rò pé mi go òmòfin ẹ sọ fálè tẹ́ ń fẹ́ madam àárín ẹ̀yin gangan ni mo bá lọ́jọ́ ẹ fi ọkọ ọlọ́kọ sílẹ̀ kò sẹ́ni tó ní kẹ́ pa ọkọ yín ṣe fẹ́ pa wọ́n tẹ́ ṣe pa ọkọ yín ni ẹ̀yin náà wọ́n ní Jésù lọ́kọ opó ẹ̀jẹ̀ ń bá bàbá oníbàbá dù ìyàwó torí ẹ̀ lẹ ṣe ṣẹ̀sìn náà ẹni tọ́kọ ẹ̀ bá ti kú ẹ fi sílẹ̀ náà kó lọ fẹ́ ni síyàwó ẹ̀ bá ti kú náà kópó fẹ́ opó kí single fẹ́ single kí married dúró ti married ẹ̀ ṣàṣọjù ni kí ni mo sọ ẹ bá mi screen record kìíní ẹ bá mi screen record show yìí ẹ bá mi screen record ẹ jọ̀ọ́ kẹ́ bá mi share sórí page yín káwọn blogs tó kù kọ́ máa gbé nǹkan kò gbọ́dọ̀ ṣe mí o Mr. Lewis nǹkan kò gbọ́dọ̀ ṣe mí bẹ́ẹ̀ ni mo sọ fún yín. aláṣàbí ọ̀rọ̀ tá ní tí gbogbo mọ̀ gbò ó gbọ́dọ̀ lọ́wọ́ bá parí ẹ̀. dọ́tà wà ní bàbá o. àwa náà ni tí gbogbo surroundings ṣe wà àwa náà mọ̀ observe ẹ̀. ẹ̀lẹ́ o Mr. obiasa fẹ́sàn. ó mọ̀ kò ní fẹ́sàn. sọ̀rọ̀ ọ̀rọ̀ nílé ó ní ìdí àdúrà o. bẹ́ẹ̀ ni sórí mẹ́kọ̀ ká bá lè lọ sórí òkè ká lọ fún àdúrà ọlọ́jọ́ méje àbí 24 bẹ́ẹ̀ ni o torí nǹkan kó mi ṣẹlẹ̀ ẹnu ilé pẹ̀lú màdámù àti ọkùnrin ẹ gbọ́dọ̀ àfẹ́ ti sálárì rẹ̀ o torí ó ṣe kókó kí ìparí òtún tó parí mo ti mọ nǹkan mo fẹ́ fowó ṣe o bẹ́ẹ̀ ni òun mo ti sọ fún yín pé ká lọ sórí òkè o. Òmùjì ọ̀rọ̀ yẹn màdámù àti ìyẹn ọ̀kan mi bẹ̀ ìtàlẹ̀ mi wà outside the kìí lèmi sọ kò kàn mí ìwọ ló wà nílé. olórí burúkú ni ó bẹ́ẹ̀ ni ìrè ni ó rò pé èèyàn ni ó ni ibi torí mèrè èèyàn níbẹ̀ ni mo sọ pé wà ń tà kí n wéèyàn kan rà mí ni mo ṣe fọ̀rọ̀ lọ bí mo ṣe fọ̀rọ̀ lọ mo ewéèrè ni ọ. ọ̀rọ̀ màdámù àti ọ̀gá ọlọ́run ló máa bá wọn yanjú ẹ̀ ìyẹn ti ẹ̀kọ́ mo ti ní kò fún mi bẹ́ẹ̀ sọ fún mi a ní mo ra oògùn kan mo fi jẹ́ kí màá tẹ́jọ́ lò. mo ra oògùn kan mo fẹ́ jẹ́ kí èmi àti ẹ̀ka jọ lò pọ̀ ká lo oògùn yẹn. ṣebí wọ́n ló síkì ṣebí àìsàn mi sí ọ ló fi rò nǹkan dọ́kì tèmi pẹ̀lú rẹ̀ náà bí mi lé ọ àbí ọ̀rọ̀ ọ̀nà bí lé mi bó lásájọ́ lo oògùn nígbà ìṣèbejì. mo di nǹkan tó ń sọ yìí mo sọ pé mo àgbà ní ẹ̀yìn mo ra oògùn mo fẹ́ lò lára ẹ̀. ó ra oògùn mo fẹ́ lò lára mi wọ́n bínú o ṣèbò níyà ẹbí ìyá rẹ wà wọ́n pè ìyá rẹ kó yẹ mọ́ mi lábúlé o àbí bí kí ìyá rẹ bá wà mo ra oògùn kan o ìsìn àfẹ́ lò lára yín àbí òun ló ṣe máa ń sòdì rẹ nìyẹn ìdákun ìmọ̀ ọ̀bọ o kí n lò lára yín o ìyá rẹ á sì wá kàn fámú rẹ pé oògùn náà ń ṣiṣẹ́ lára rẹ o. ẹlẹ́rìí ibú wo ni wọ́n fún sọ fún gbàgede ọ̀gá báwọn ẹlẹ́rìí ibú àrẹ̀mú ọ̀rẹ́ mi àrẹ̀mú ológun kan fáàmù ọ̀rẹ́ mi káàbọ̀. ó dàbà kódà àwọn séèyàn gidi bẹ́ẹ̀ ni ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ iye ọmọlúàbí ni ṣé bá a ṣe sọnù ara ń fún èmi náà bí ṣe wọlé tí n wọ síríìtì ìrìnyàn kọ̀ọ̀kan pariwo mi lẹ́mi tó jẹ́ pé bí bá ṣe ń bọ̀ báyìí ó yẹ kọ́ mọ pariwo mi lọ́tún lọ́sì ni àrẹ̀mú o ológun jẹ̀dí o mélòó lẹ fẹ́ o ẹmu wá o ìgbọ̀n kankan kí ló dé ọ̀sẹ̀ ìyàdẹ́hùn. ọ̀rẹ́ mi kò ló fà á númọ̀nùmọ̀ bó ṣe tó náà ló ṣe dé ogun ajẹ́bí ìdángangan lórúkọ rẹ̀ ẹ kò wá ṣe tí mo lò fún kristiana ọmọ yìí bẹ́ẹ̀ mo lò fún kódà ìgbà tí ń lò fún ọmọ yìí kéyìn yìí ló ń ké mo pariwo gidi mo sọ fún mọ́tò ti dá ogun ẹ jẹ́ sọ́ọ̀nù kó tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi ó lóun ti lò gbé wa ní gílì ni yìí ti ń wá ẹ̀ ó dúrọ́pù nọ́mbà rẹ lẹ̀ mo ti wá ẹ̀gàn ọ̀rẹ́ mi tó madam àtọ̀gà ojoojúmọ́ lọ́mọ ń jà wọ́n ní kíkà gbọ́n ọ̀nù lé ó mọ̀ pariwo yìí mo mọ̀ pé kí ló lè fà ó mọ̀ pé bóyá ọ̀gá ò tẹ̀kànlẹ̀ sóye ó wà fún mi ní
oògùn yìí sí ìwà lóko fọ́gà pé ọ̀gá o mo sì ṣe náà rẹ tuntun kan ládùúgbò ní o àrẹ̀mú lórúkọ rẹ̀ nǹkan báyìí ló ń ta o ń sàlàyé fọ́gà tọ́gà bá ti wá lò tó bá ti wá kọ̀ǹfàmù ẹ̀ lọ́dọ̀ àwọn náà wọ́n gbogbo oògùn tó ń ta gbogbo oògùn agbolé yìí ìlú ìbò ló ti mọ̀ ta kódà ó tún wá ṣe kọ́ńpìlẹ̀ oògùn fún wọn pé àrẹ̀mú ìwọ lọ́kọ̀ọ̀kan àrẹ̀mú alágbo ó ti sórí rẹ̀ láyé ẹ̀ nìyẹn sóye báwọn ó mú wá ní sóye lọ́wọ́. ó yẹ kó o jẹ gbárùn ni kí n tún fún mi lẹ́yìn tí mo fún ọjọ́ sí tí ìrábọ̀ ìgbọ́pá ìgbọ́po kí n tún fún mi kò lè ṣeéṣe o bẹ́ẹ̀ ni ọmọ owó wa ìtajà fún ọ ni. sọgbọ́ owó ló kéré jù ọ̀rẹ́ mi tó yẹ pé owó yẹn gbàgbé owó ọ̀rẹ́ mi owó ló kéré jù bóyá ti gba sálárì ni èyí tó kẹ́ ti gba sálárì bó ṣe ń bọ̀ bá yín fọmọ fọ owó ẹ̀ torí pé òògùn ẹ̀ ń ṣiṣẹ́ bóyá ti gbowó oṣù ni ó mú wá ni wọ́n ló fẹ́ jèrè mi kọ́ wọ́n pé tó bá ti jẹ èmi náà ti jẹ iná ni ọ̀rẹ́ mi. sọ̀rí ìwọlá kan mọ́ ọ lára o ọ wípé bọ́gà rẹ̀ bá rí iṣẹ́ rẹ̀ wọ́n mú un lọ lóyìnbó. ó mú un lọ lóyìnbó. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi. ń fún ọ àmọ́ bójú bá yẹjú kóhun mọ́ tún yẹ o bọ́ bá jojú mi ń ṣépè fún ọ ni sọ ní jojú. èyí ní jojú ẹ. ọ ní jojú. ọ̀rẹ́ mi ní jojú ẹ èmi tó fọkàn fún náà ló kàn fáàmù. bẹ́ẹ̀ ni. ń fún ọ ṣé o mọ̀ pé ọ̀gá rẹ̀ àti mọ̀dán wọ́n mọ̀ ọjà bẹ́ẹ̀ ni ọkùnrin bí ò bá lè tẹ̀ kanlẹ̀ ìyàwó rẹ̀ ó mọ̀ ọba àjà lójoojúmọ́ gbogbo obìnrin ló fẹ́ràn ti bí bẹ́ẹ̀ ni àmọ́ bí n bá fún ọ ọ̀gá rẹ̀ ń ròyìn bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe ń ròyìn fún mi ọ̀gá rẹ̀ ń ròyìn dákun mélòó mo fún ọjọ́ sí. méjì ló fún mi jọ sí. méjì mo fún. méjì ló fún mi. méjì mo fún. méjì ló fún. o lè ní o abẹ́ ní ọ ló yá ọtún mọ́lẹ̀ mẹ́ta mo fún ọ. kò wá burú mẹ́ta ló fún mi tó wà fún mi ní 5 sí sóye. ó yẹ kó o gba gbogbo gbá ni eléribú òun nu bí ṣe ní kọ́ ọ lò ní kọ́ ọ ṣe jíṣẹ́ fọ́gá rẹ o. kò sí wàhálà. bó bá sì ṣiṣẹ́ torí ó dá lójú pé ó ṣiṣẹ́. ó ti fún mi tọ̀gá báyìí ó wá kú tèmi. Àrẹ̀mú ológun jẹ̀dí yín ti dé o. inú rúrú. ló yẹ ká ta fún ẹni tá a dé bá tọ́ sí ló yẹ ká dé fún ẹni tó bá mọyì wúrà ló yẹ ká ta fún ẹni tá a dé bá tọ́ sí ló yẹ ká dé fún. Woody Grumpy. Màdámù ìmọ̀ lọ. Dádì. ṣé nǹkan ṣe. Màdámù mọ̀ tí mi lọ. ẹlẹ́gọ́. àyìnbá ẹ̀bírèsì yẹn kan mọ́ lọ. ìbá kékeré. ìbá mi ẹ̀bírèsì yẹn kan mọ́ lọ. ṣé ìyẹ̀kú fẹ́ tẹ̀lé lọ kẹlẹ́jọ́ máa ṣerú yín pẹ̀lú kọ́sà. Màdámù ìkọ̀rọ̀ tèmi. wá ṣé kò rọ pẹ̀lú ẹ. Màdámù ti lọ. ẹ ò dẹ̀ tẹ̀lé yẹn bó ló gbà ẹ́ sílé. you follow her kẹjẹ ìsinmi. mo ṣe kàn tó wúlò fún náà tẹ́lẹ̀ rọ́bìṣì ló ń ṣe bẹ́ẹ̀. ẹ kìlọ̀ fún kí máa kú máa kú o ẹ kìlọ̀ fún kí. ẹ ló lè mú. ọ̀rẹ́ mi bò ní. ọ̀rẹ́ mi ìjẹ́ ti dé o. ìjẹ́ bíi ti bò. ìyàwó ọ̀gá mi ti kẹ́rù kúrò ní. èmi ló dé. tí wọ́n mọ̀ kó tó ṣẹlẹ̀ báwọn bá mi lọ wá àwọn ọmọ ilé ìdìbò wọn wá àwọn ọmọ tó máa wà náílẹ̀dì yìí. àwọn ọmọ gbogbo ni kò bá mi wá o. ìyẹn ló rọrùn ju kódà bó o bá fẹ́ mẹ́wàá ìrọ̀rùn ló bá dé tí bí ọ̀sẹ̀ tó ń bọ̀ nǹkan. wo yẹn ti pé ju ọ̀la bá mi gbé wọn wá lọ́la. ọmọ kan mo fẹ́ ọmọ kan náà ni. ní kíákíá báwọn ni ẹ kò burú mo ti gbọ́. yóò dà fún ọ láì àwọn tó máa pupa yoyoyoyin nǹkan tó wà pupa lọ̀gá láìkí tó pupa tó níwájú bẹ́ẹ̀ ni ọlá mi ó ṣoríire láì ó sí ọ̀rẹ́ mi Àrẹ̀mú ológun kan fáàmù. ọ̀rẹ́ mi ọ́fíìsà security officer.
Oluwaseun. Mo ti sọ náà pé ìgbà tí mo ti lálàá pé ń sóríire àtọ̀rọ̀ ọ̀gá mi kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ oríire mi. Ìgbà ọkọ̀ gba owó yẹn lásán kí n kí n fẹ́ra o. Ìlà private jet bẹ́ẹ̀ ni ìwà lọ sí ìbàdàn lára ní ló gbá ọmọ. Ààrẹ mú òní sórí ibú láyé rẹ̀. Iṣẹ́ di ọmọ aláṣẹ jẹ. Ogechi, na here you dey? Ogechi, Ogechi, I get better business for you. Yes, business wey go bring better money, wey go change me and you life. Better business, na here carry come. You know that my new friend wey I tell you? That my friend for that estate wey be security officer, wey be the security, their oga patapata. Abeg, no disturb me this morning. As you no get work, me I dey prepare to go my own shop, go sell my market. Wetin concern me with your friend wey dey do chief officer? Wetin concern me with all those ones? Ogechi, mama downgrade me. I tell you, I no like make you dey downgrade me now. Why you go talk say as I no get work? Shey the one wey I dey do, I no dey bring at all come for you for How evening. much you dey bring come? At all na him bad now. How much you dey bring? Ogechi. Na the money wey your mates dey give their wife you dey give. Ogechi, I like Mourinho. Don't point at me. At all na him bad now. The one wey I dey bring, shebi he still dey do something now. Okay. He come tell me say him oga get issue with him wife. Say the thing wey I sell for am, as him dey knack him wife dey shout. As him dey knack him wife dey shout. As him dey knack him wife. Wetin concern me with person wey dey knack and wey no dey knack? Wetin concern me? No vex. He come talk say him wife come run comot. Say the thing too much. Him oga come call am say make him help am arrange person for am. He come think say ta ló lè ṣe lóore o. He come think say Àrẹ̀mú Alágbo ló lè ṣe. I come think. Mo rò lọ sọ́tún, mo rò lọ sósì, ọ̀tún, òsì. I come think say, you know say him oga na oga patapata for police. So I wan make you go. No be say you go do anything with your oga o. You go just dey pretend like say you like your oga. Otan o ní bá wọn sin kankan. You go just dey pretend like say you like your oga. Ama gbowó. Till we go gather money, e go plenty. Me and you, we go japa. But you know say that one no fit be possible now. You know say I get weak points. If the oga go touch my weak points, you know say I go just throw away hand. Ogechi, o sì ń sọ̀rọ̀ ìbẹnújẹ́. Why you go throw away hand? Why you go throw away hand? If you nobody fit tell am your weak point, if you no tell am. Bẹ́ẹ̀ni, na only me sabi your weak point. He sì fi kọ́ mi ṣeré. He fi kọ́ mi ṣeré o. For better for worse ni. I say make you just dey pretend. Mo say bí ìbò nífẹ̀ẹ́ wọn ni, ó ti tán. Dey pretend like say you like am. Make we collect money. Abajapa. Okay, which time we come go? Na tomorrow we dey go. Ndo bá ti yá kan kì í pẹ́ mọ́. Bẹ́ẹ̀ni, na tomorrow we dey go. Which time for tomorrow? Tomorrow morning. So make I leave my market, all those motor and okada wey dey buy something for my hand for early morning, make I leave them. Come follow you, go do business wey I never know say go bring money come for me. Ogechi, èló ló ń pa. I say this one na better money. I see. You wan turn me to person wey no get work as you no get work. Ogechi, no talk am again. Bó ṣe sọ yìí ó ń bà nínú jẹ́. No talk am again. I get work. Àrẹ̀mú, abeg leave me. I no fit leave you. You go do this one. I say na better money. Ogechi, má bójú mi jẹ́. Ogechi. You go do this one. So go. Ẹni tó tara ilé ẹ̀ lọ́pọ̀ kò lè ríra bọ́dọ̀ wọ́. Kò dẹ̀ yẹ kó gbé gbígbóná wò. Kò tó méyì tó sàn. Dùn ṣe báyìí. Ṣé ọ̀rọ̀ project tó fẹ́ bọ́ mọ́ mi lọ́wọ́ yìí ṣì kò tó rò? And you know that if I should miss this project, I can't get such a project in the next 6 months. Kí ló wá fẹ́ kí n ṣe? Ṣé kí n kàn máa wò kó kàn bọ́ mọ́ mi lọ́wọ́? Okay. Kí ló rò pa lè ṣe báyìí? Ewu làmọ̀nà bí ní Ọ̀yọ́. Ó yé mi. Ṣé transfer sínú pay mi kò tó fi charges sí?
Chance what? They also pay me coffee charges. See. I know you're joking because mo ti fún ẹ lówó lẹ́ẹ̀mẹ́ta báyìí kò dẹ̀ sí ìtò tí ìdá padà nù mẹ́tẹ̀ẹ̀ta. So how do you expect me to give you another money? N tó ń jẹ́ kó yé mi ni wípé nítorí ìrègùn la ṣe ń ṣoore. Ó ń tọ́jú oníka mẹ́sàn-án kà á. That's not what it is. Oye máa twist ọ̀rọ̀ mi. Why you always blackmailing me unnecessarily? Jẹ́ kí kinní kan yìí. Ọ̀rẹ́ ìmùlẹ̀ tí lékelèké ń bá màálù ṣe nítorí àtijẹ ni. Ṣé o fẹ́ kọ́rọ̀ wá dàbí ẹyẹ ẹ̀gà àtọ̀pẹ? Nítorí ọ̀pẹ tó bá bẹ́yẹ ẹ̀gà ṣọ̀rẹ́ pípọ́n láṣọ ẹ̀ máa pọ́n. Ṣé kí n kúkú gbà pé aṣọ mi á bẹ̀rẹ̀ sí ní pọ́n báyìí? O fẹ́ kí n máa pọ́n láṣọ? It's okay, mo ti gbọ́ ẹ. I will give it to you. You give it to me. Ṣé báyìí? Mo ti mú fóònù. Iṣẹ́ sọ fún mi pa owó tẹ́lẹ̀ ni. You're just telling me now. Èmi náà need láti gather funds ní máa kó fún ẹ ni. Ṣé ẹni téèyàn bá ti mọ̀ lọ́sàn-án yẹn tún need láti máa gbéná ojú ẹ̀ lóru ni? I know you are capable. I know what you can do. You're a rich woman. Do it. Let me have the transfer, please. Oh, má jẹ́ n dúró pẹ́. Tètè bá ń tẹ̀. Ọjọ́ mú solókùn. What's going to happen? I'm waiting. Àti ṣí sínú app yẹn gangan. Ẹsẹ̀kẹsẹ̀ ni. Àwọn apps yìí wọn kì í disappoint. Wọn dàbí àwọn bank tá máa ń lò ńgbà kan. Thank you, my love. I appreciate you. Welcome. Ṣé inú ẹ ti dùn báyìí? Tó bá gẹṣin nínú mi, wọn ò lè pọ̀sẹ̀. Àmọ́ mo rú ẹṣin tó máa gun má bá ti fún tẹ̀dọ̀ jẹ́ o. It's okay. Jẹ́ ká wọlé lọ ká lọ relax a bit. Yorí ọjọ́ tí ń rí bí àná, àtẹ̀rọ̀jọ́ mùsùlùkù. Jẹ́ kí n tètè máa lọ. No, lọ́bù. Kí ni mo tó fẹ́ máa dúró mú? Okay, fine. Wo time ti lọ and ilé mi sílé ẹ nọ̀sẹ̀ díẹ̀. Wo bá a nọ̀sẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ilé kòkun tàgbé. Màá délé. Kọ́kọ́ rẹ̀ dì mí lọ́wọ́. Ó ṣe sí ìṣẹ̀mú. Jíráyọ̀ ṣótán àbí òtán o ṣótán pàmí ń kú sórí bẹ́ẹ̀nbẹ́ sọ́kọ ṣótán. Ẹnu kan tí mo ṣe ń sọ lọ mo ò wá drag anybody lénìí mo kàn fẹ́ ká jọ sọ ni at least wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́ òun la fi dálé fẹ́ ẹ kò jẹ́ ká jọ reason o mú ọ̀rẹ́ ẹ lọ sílé boyfriend ẹ o wá lọ ra nǹkan o wá bá wọn pé wọ́n ti jọ wà wọ́n ti wọnúra wọn wọ́n ti jọ lẹ̀pọ̀ azao. Now the question is wọ́n wá fẹ́ ya lady yẹn ní wèrè ṣe ń get ọ̀rẹ́ ní wípé boyfriend ẹ ló rape mi ó force mi ni boyfriend ní òun ló ṣe sí mi ta ló jẹ̀bi gangan náà ọ̀rọ̀ yìí how is it possible ṣó possible kí ọkùnrin rape obìnrin géńdé méjì kó wá ní wọ́n rape ẹ wọ́n force ẹ ni èmi ò tẹ̀ kí n believe nínú kíní yẹn náà because o kì í ṣọmọ kékeré báwo ló ṣe máa sọ ní pé ọkùnrin rape ẹ ṣó kàn máa kì ẹ́ gìrì ni ẹ understand ó kàn kì ẹ́ gìrì andọkùnrin náà kí lẹ fẹ́fẹ́ tó bá jẹ́ pé ọmọ pupa ló fẹ́fẹ́ fẹ́ ọmọ pupa báwo lọmọ pupa ṣe máa mọ́mọ dúdú wálé ẹ̀ tó máa kì í mọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé ẹ̀yin people ìgàn ṣé ẹ mọ̀ ní wípé there is more to sexual life kò it's not about just fun spiritually gan kí ni máa ń drain èèyàn kò bá aṣọ ọkùnrin kò bá aṣọ obìnrin ọkùnrin mi máa rò pé mo fẹ́ lọ gbògo obìnrin ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ṣé o mọ̀ bóyá body IPT tiẹ̀ gan gbéga ju tiẹ̀ lọ obìnrin mi gan ó máa ti gbògo ẹ̀ dànù wà á kọ́ máa jẹ́ po kiri 1 litre ń bí 2 litre ń bí ògo ń lọ ní how many gig gangan lo ní bọ̀dà how many terabytes gangan lògo tó ń já kiri wà wá lo broke ẹ̀gbọ́n wà á broke ọlọ́run má jẹ́ ó para ẹ̀ orí àwọn ọmọbìnrin mi jẹ́ ẹ̀ lé tó bá kọ̀ sọ I love you fún wọn tó mí ni ẹ̀ o ti kó sí láyé ẹ̀ nìyẹn ṣẹ́yìn ò tẹ̀ kí n ronú spiritually ni láìfu ju pé mo rọ́mọ yìí mo kàn fẹ́ mo gbàngàn mo break àti ẹ̀ ó kú ni o ẹ má ìwọ ẹ̀yin náà sọ pé ó ti ṣẹlẹ̀ sí yín rí kẹ́ torí ẹ̀ lèmi ò ṣe lọ́rẹ̀ẹ́
ẹ máa fẹ́ ọkọ rẹ yín. There is more to life o. Táwa la máa blame báyìí because àárí òtítọ́ ọbẹ̀ báyìí wọ́n ti fẹ́ ya lady yẹn wèrè kò mẹ́ni tó fẹ́ gbàgbọ́ mọ́. Now I'm going to post this show and after this post mo fẹ́ rí ní comment section. Ta lẹ̀yin rò kó jẹ̀bi? Ṣé ni tó mú ọ̀rẹ́ ẹ̀ tipẹ́tipẹ́ lọ sọ́dọ̀ boyfriend ẹ̀ ló jẹ̀bi ni? Àbí ọ̀rẹ́ tó lọ latọ́lẹ̀ tó jẹ́ kó kàtàn òun sókè lọ́dọ̀ boyfriend ọ̀rẹ́ òun ló jẹ̀bi? Àbọ̀kọ tó pè ní boyfriend òun gangan ni eku ẹ̀dá tó dá kíní sílẹ̀. Mo fẹ́ rí ní comment section. Yeah, and our next live video in my schedule will be 7 p.m. today. So, about to drop it now. I'm at the live video. I can even bring the lady up, but she will be in the comment section to read everything. Nobody shaming. So anytime you will jẹ̀bi in your own opinion. Update 247. Asabi blogger. Ajabale. Ẹnu ẹlẹ́tì máa gbọ́. Asabi blogger. Security officer. Ẹ̀wà kí ló dé láìsí inú òkùnkùn? Sọ pé ọ̀rí mi. Àrẹ̀mú. Jẹ́ mú tajọ sọ́ńkọ̀. Kí ló dé láìsí inú òkùnkùn? Ojú òdù ọ̀. Wọ́n lẹ kó wẹ́nu ọkọ̀. Òun rèé. Ó gé sí. Wetin happen? Why you dey look me from head to toe? No mind am. Wetin happen? He need introduction. Ó gé sí rèé. Tó bá gbọ́, ó gé sí ọmọ tán. Ọmọ dùn, ọmọ dá, òun rèé. Ọ̀rẹ́ mo má ṣe báwọn. Irú ọmọ tí mo sọ bí kò mú wá fọ́gà mi kọ́ nìyí. Àwọn ọmọ bàrá ilé àlàdà, àwọn ọmọ lẹ́kí. Àwọn olóde bára mo ní ọ̀gá mi ò lè fẹ́ ru eléyìí. Ìwọ fi yún lẹ̀. Sorry, ìyàwó ọ̀gá rẹ ti kẹ́ni rẹ̀. Ó gé sí tó ń wò yìí. Ó gbé rọ́ọ̀gì wá ní. Ìwọ connect rẹ̀ mọ́ ọ̀gá rẹ̀. Bó bá ilé gbọ́gà rẹ̀ bíbẹ̀. Ọlọ́mọ ọmọ jẹ́ kẹ́mi ọ̀gá rẹ̀ ó bọ̀ o. Má bọ̀ sọ rárá rẹ̀ mú. Kí ló kù yìí? Ṣẹ́gun ni àbọ̀rọ̀. Kí ni? Mékọ̀pù ló ń pè é. Sọ̀dà mékọ̀pù mọ́ ni. Mékọ̀pù ló ń pè é. Ó gé sí rẹ̀. Ìwọ connect rẹ̀. A ní ọmọ ọdún ọ̀gá mi ò lè jẹ́ wẹ́lẹ̀. Ìjẹ́kújẹ lélẹ̀ iṣẹ́. Why you dey point at me? You dey craze? Me dey crazy. You dey craze? So bí gbé ibo ni, tó bá nù mú ìbò sèmi kọ́ mú ìbò sọ. Láti ẹ̀ mọ́ sọ pé dey crazy mọ́. Àrẹ má bọ̀ sọ bá wọn. Ó sọ kí n kéèsì. Sọ́mọ̀ kan tó jẹ́ kéèsì ni. Tó pọ̀ sí yín báyìí. Mi àbí balẹ̀lẹ̀. Ìyàwó kan ọmọ méjì. Kí leléyìí? Ìjẹkújẹ leléyìí. Na me be ìjẹkújẹ. If you repeat am again, I'm slapping. They no born you well. They no born me well. Ilé ló mú ọmọ ọ̀gá mi. Ilé ọ̀sẹ̀ ni màdàmú lọ. Kò ní dáhùn. You still dey talk? Ló fẹ́ mọ létí ni. Onídàbẹ̀. You still dey talk? Okay, for no close gates. Okay, why you slap am? Don't follow me talk down. Why you slap am? Don't follow me talk down. Person dey here dey insult me, you stand here. You Say make I no slap am. You know say na business you come do here. Which kind business? You don spoil am now. Which kind business? Make I no lie, Ogechi. Me say if I no fit open my eye, make person dey insult my wife. You just dey talk. I don't know say you see my eyeball as I shit, say make you give am one. Ogechi. Just start Ẹni tó bá mọ ìwúra ló yẹ ká ta fún. Ẹni tá dé bá tọ́ sí. Do you like it? Shaking bear bomi. Did you just say did I like it? Bó ṣe directive tó fún mi náà ni mo fi fún. Ṣé o mọ̀ pé ọ̀gbẹ́rì tèmi tó fi eyín dọ̀jì wò ló mọ̀ wípé alágbẹ̀dẹ ò rọrin rẹ̀. Kí ló dé tó tún ṣe incantations láyé sí? Ó ti fẹ́ máa rú mi lójú o. Bí ẹ̀kọ́ àròdọ̀ ẹyin ọkàn ṣoṣo ni mo ra ìgbéyìn ni wọ́n fi fún mi. Jọ ṣé o fi iyọ̀ sóúnjẹ yìí? Mi fi iyọ̀ sí i náà. Ṣebí seasoning ló bá noodles wá. I don't seem to get you. Did you add salt to the noodles or you added salt through the seasoning? I added a pinch of
You added? A pinch of salt. Jọ. Ṣé bí wọ́n ní ajá ò ní gọ̀ títí kó bá ní roko kó tún bá ní forí rẹ̀ rù wálé ni. Ṣé àgọ̀ ni kí n gbélé ìrìn àfọgbọ́n? Gbogbo bó ṣe ní pé kí n ṣe náà ni mo ṣe ṣe. Ó ní pé o ò fẹ́ kó wà spicy, ìwọ̀nba ata mo fi sí. Ó ní pé o fẹ́ kí ẹyin yẹn kó wà properly done. Mo ṣe bẹ́ẹ̀. Ó ní kí n parboil ẹ̀, mo parboil ẹ̀. Ó ní kí n fi òróró 1 teaspoon sí, mo fi sínú ẹ̀. Ó sọ fún mi pé pinch of salt. Mo dẹ̀ fi pinch of salt sí. Mo sọ fún ẹ pé pinch of salt. Ó fi yóò sí noodles. Ó dáa. Ó nice. Interesting. Kí ló ṣe kò sí kankan tó ṣe náà? Ṣé bẹ́ẹ̀ mi náà ti jẹ nínú ẹ̀? Kò sí kankan tó ṣe. Ṣọ́ ya import tó fi sóúnjẹ yìí. Kí ló dé? Tó kó jọ pé àlòkù àlùbọ́sà gan ló fi sí. Ṣọ́ máa ń lo àlùbọ́sà kù ni. If you don't want this food, you should have just told me. I wouldn't have suffered myself to make this food. Kí ni gbogbo nǹkan tó ń sọ yìí? Kí ni o kàn ń sọ kọ́tọ̀kọ̀tọ̀ lẹ́nu ni? You cooked gibberish. Ó rí bó ṣe jí mi. O ṣe noodles ó jí mi. Má bínú, bá mi fìfẹ́ jẹ. Lóòótọ́ ni wípé who bímọ must tọ́. Who bímọ must tọ́. Jọ, ìyàwó mi ló bí yìí. Wọ́n sọ. Ṣé wọ́n gbọ́dọ̀ gbọ́dọ̀? Hello, babe. Yeah, I'm fine. How you doing? Yeah, I'm fine. Oh, you really trust me now. So take. Níwọ tó jẹ́ pé ìwọ lẹni bí ọkàn mi. Ìwọ láyọ̀ ọkàn mi. You are my safe haven. You are the vein that passes blood to my heart. Mo délé tán. Oh, did you? Kò tó là mo ti dé. Yeah, love you, baby. Ó ní bínú ni. Iléyá ọdún mọ̀lẹ́. Nǹkan tí mi àti ẹjọ́ sọ pọ̀ nìyẹn náà. You told me that you were coming around to spend time with me. How can you just... Ó ti fẹ́ máa kí o. Ṣé o ní má jẹ́ nítorí tíyàwó ń bá ti pè? Àlọ́ yá oníbodè àtàdé nìyẹn. You see, I have to get home now. Ní sùúrù. Ìgbà wo ló máa padà? Lílọ ní dídé wà. Màá kọ́kọ́ lọ náà. Màá ṣe àwọn máa sọ fún ẹ nígbà tá a tún lè ríra. Ṣé ti yẹ? Àmọ́ màá sì sọ, I will lie for you. Mo ń lọ jó oúnjẹ tó dùn, oúnjẹ àdídùn. O máa wọ́n oúnjẹ tó put curry tó put maggi. Wọ́n ní mo lọ jẹ báyìí. Who be most tough? Jíráyọ̀ ṣótán àbí òtán o ṣótán pàmí ń kú sórí bẹ́ẹ̀nbẹ́ sọ́kọ ṣótán ṣe bí ìgbẹ̀yìn ló ń dolóko àdá o. Gbogbo wàhálà tí mo ṣe nínú kitchen and he just left it. Tẹ̀ fi mí lẹ̀ lọ bóbìnrin mi. Jíráyọ̀ ṣótán àbí òtán o ṣótán pàmí ń kú sórí bẹ́ẹ̀nbẹ́ sọ́kọ. Asabi Asabi blogger kò gbọ́ pa kò gbọ́ po kò gbọ́ nothing. Asabi blogger àfi kó blog anything bloggable. Asabi blogger Asabi Asabi blogger update 247. Asabi blogger Ajábalẹ̀ ẹnu ẹ̀lẹ́ tí máa gbọ́. Asabi blogger Asabi ò gbọ́ pa kò gbọ́ po kò gbọ́ nǹkan kan. Asabi blogger Asabi Asabi blogger kò gbọ́ pa kò gbọ́ po kò gbọ́ nothing. Asabi blogger àfi kó blog anything bloggable. Asabi blogger. Ẹ mọ̀ ń pé èmi ò kí ń ṣe faceless blogger. Àwọn blogger tí wọn kì í ṣó ojú wọn yẹn àwọn ló máa ń gbé àwọn fake news. So èmi máa make sure pé any news tí máa fẹ́ gbé evidence tó máa back it up. Ó wá lè jẹ́ iyọ̀ tó máa fojú jọ ṣúgà o. I understand.
but at least a gbọ́dọ̀ máa mú 80, 70 nínú informations wa. Hey. Nǹkan tó bá conclude sí mo fẹ́ sáré attend sí yàn bíbẹ̀. Mama di mama di lọ Mrs. Jirayo ó pọ̀ fún yín sẹ́ ìyàwó agbófinró ògbà kan báyìí. Mo ṣọ̀pẹ́ tí kí post èmi àtọ̀gán yín lẹ ṣe pè mí o máa yẹn máa nice o mi mo gbọ́ cute tó yẹn o in fact wọn ọjọ́. So o ṣì ní nọ́mbà mi lọ́wọ́ ta ni sista ẹ. Mo ní nọ́mbà yín of course a ṣe business jẹ̀rẹ̀ ẹ ti di business partnership mi nìyẹn náà. Ṣé ìwọ kọ́ ni mo rí lórí page ẹ pẹ̀lú ọkọ mi yẹn. Kí ló dé tó fi betray mi bẹ́ẹ̀ yẹn náà so ìwọ lè dúró kó bá ọkọ mi ya picture. Mama èmi àti wọn ò já ọkọ yóò ṣọ̀tá mi bátù ni ẹjọ́ fà á ni ẹ mọ̀ tí nǹkan bá fa nǹkan lọ́tún tẹ́yìn ọ̀fà ló sì àwọn ọlọ́wìn nìyẹn. So nísìnyí ọkọ mi ò kí ń ṣe ọ̀tá ẹ̀. Ṣé mi mo bá yín kẹ́rù yín kúrò nílé ọkọ ni ṣé mi mo mú pàṣọ ọkọ yín lẹ̀ ni ẹ̀yin lẹ gan náà ìfà tẹ́ bá fẹ́ jà gan kéèyàn tó bá yàn jà èèyàn á ti kọ́kọ́ fi ẹsẹ̀ ìbáyìí á ti fi dilẹ̀ mú á fẹ̀yìn á fi tilẹ̀kùn sọ́dọ̀ tóbi yẹn ò ní ráyè wọlé ẹ̀yin lẹ gan náà àgbà ò kọ́gbọ́n ná ẹ̀yin má wọ̀rì náà ẹ ti lo time tẹ́gẹ̀ ló ń lé ọgọ́ àgbà báyìí wọn bá ọmọdé bá bí ẹ máa lọ tọ́ wọn ọlọ́run á jẹ́ ìjèrè ọmọ jẹ̀ ló kù báyìí because èmi ò understand ṣégún mi ni màá rọ́kọ gidi kan tó máa kẹ́mi lójú kẹ́mi nímú tó níṣẹ́ tó nípò kó má kẹ́mi lójú kan tó níṣẹ́ gidi lọ́wọ́ tó ń wọlé ìmọ̀ mi lára màá wá fílẹ̀ fẹ́ lómi àjọ máa tátọ́ síbẹ̀ ni bọ́ wọn ọkọ ẹ̀yìn lè yín tó bá pọ̀ kọ yín láti lè yín pé ilé ọkọ èèyàn máa ń jà níyàn máa ń ra àbùjókòó gbé ni ẹ máa jà fẹ́tọ̀ yín ó di ti yín o ẹ wẹ ọ̀rọ̀ tó bá ti yọwọ́ ẹ má pè mí sí láyé yín. Ṣó fẹ́ gbọ́ àrà tó máa sán pa ẹ́ ó ń ṣe press up lọ́wọ́ lọ́rùn because God is going to beat you that o ní lè dìde rìn mọ́ kódà ọlọ́run ní kọ́kọ́ Ṣàngó Ògún gbogbo ọlọ́mọ abẹ́ lọ́wọ́ sí ìwé èèyàn kéèyàn yìí. Ẹ̀yin gan máa ṣàgbákò ni ẹ máa ṣàgbákàn ni ẹ máa tún lè kàn dààmú ni ẹ máa tún lè kàn ṣògo tẹ bá dìde ẹ dìde lé kú lọ́wọ́ ẹ jókòó lárùn lọ́wọ́ orí yín ti kú. Ẹ ń ṣe èrè tí mo wà ń good mood mo ti ọ̀pọ̀rọ̀ gidi bóyá tó fẹ́ rí páàsì mi wọ́n ti ẹ̀ tẹ́ bí 500 bẹ́ẹ̀ gan kí n ti ẹ̀ ṣe kí n ní ṣọ́ọ̀ṣì. Ẹni tó bá mọ̀ yìí ṣé mi wà fọwọ́ ara mi ṣe ra mi. ló yẹ ká ta fún ẹni tádé bá tọ́ sí ló yẹ ká dé fún ẹni tó bá mọ̀ yìí wúrà ló yẹ ká ta fún ẹni tádé bá tọ́ sí ló yẹ ká dé fún. Woody crown fit, let him wear it. You claim to love me, but you can never, never, never treat me right. Ìfẹ́ tí mo ní sí ẹ ló ń pa mí bí ọtí. Ọ̀rọ̀ ìfẹ́ láyé láyé bí àdánwò ní.